ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. bí pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí ẹ̀yin tẹ́lẹ̀ wá ní tó. Ẹ jẹ́ máa bá mi kí ètò ẹ ṣé sà. Mọ́mí Bùsáyọ̀ Abbas ẹ ṣé mọ́mí mo kí wa bí a ṣe ń wọlé ẹ jẹ́ máa bá mi kí ètò ẹ ṣé mà.
Ẹ káàárọ̀, mo kí gbogbo wa bí a ṣe ń wọlé. Ẹ jọ̀wọ́ ẹ máa bá mi pín ètò. Ẹ ṣé mo rí yín lénìí o, mọ́mì mi, mọ́mì Bùsáyọ̀ Abbas. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin bàbá mi gbogbo Dádì Ọlánìpẹ̀kun Táíwò, mo kí yín. Màá kí wa bí ta bá bẹ̀rẹ̀ ètò. Ẹ ṣé gidi gan ni. Mò ń pín ètò lọ́wọ́. Mo kí Dádì Àkàndé Gabriel. Ẹ ṣé mo dúpẹ́. Bí ẹ ṣe ń wọlé, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Ẹ jẹ́ ká máa gbọ́ orin wa lọ. Ẹ ṣé. Ẹ má bínú o. Ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ bá mi ẹ ràn mí lọ́wọ́ kẹ́ bá mi pín débi tẹ́ bá lè pín dé. Ẹ ṣé. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló ń já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí ẹ̀yin tẹ́lẹ̀ wá ní pé. Yorùbá ẹ wá gbọ́ná ṣé kì í ṣe pé ló já wa o ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa àjòjì fẹ́ kó wa lẹ́rú
tó gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da yìí. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fi jẹkújẹ ni Yorùbá lára. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fi jẹkújẹ ni Yorùbá lára. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fẹ̀jẹ̀ tá lákàtàrà ni. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fa mẹ̀kúnnù lẹ́kùn. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fa bọ̀dé fún lẹ́yìn. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fa fọ́nà òun láàbọ̀. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni tó fi jẹ́rù òun láàbọ̀. Ẹni bá dalẹ̀ abalẹ̀ lọ. Ẹni bá fẹ́ Yorùbá ṣe rere. Ẹni bá fẹ́ Yorùbá ṣe rere. Ẹni bá fẹ́ Yorùbá ṣe rere o. Ẹni fẹ́ Yorùbá ṣe rere o. Ẹni bá fẹ́ Yorùbá òwe nìṣan. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ẹni tó bá fẹ́ Yorùbá òwe nìṣan. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ọlọ́run tó pa Ísírẹ́lì mọ́ òun lápá wọn. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Orí wọn fẹ́ràn Yorùbá òun nípa wọn. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Nítorí èmi náà ò ní bá wọn kúkú. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ọlọ́dún púpọ̀ bẹ́ẹ̀ mọ̀ ní bá wọn rọ̀. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo wa wà tí a ti ní àǹfààní láti máa gbọ́ mi. Báwo ni ojú ọjọ́ ṣe ń rí ní ọ̀dọ̀ wa? A kú àkókò yìí o, a kú bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìṣẹ́jú méjì sí. Mo ń dúró de ẹnìkan tí wọ́n máa bá wa sọ̀rọ̀. Mo fẹ́ make sure pé mo get wọn. Ẹ jẹ́ ká máa farabalẹ̀ gbọ́ orin wa yìí lọ. Ṣé ẹ ti gbọ́? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. A ní pẹ́ bẹ̀rẹ̀ ètò mọ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ máa bá mi pín ètò ẹ jọ̀ọ́ bẹ́ ṣe wọlé. Ẹ máa bá mi like love. Ẹ ṣé. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló ń já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ṣé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí? Ẹ̀yin tẹ́lẹ̀ wọn ni kó. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilẹ̀ yé ṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló ń sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Epo ebi eku mọ́ bẹ́ẹ̀ lẹ́yẹ̀ wò ebi yẹyẹ. Ọmọ ènìyàn fojoojúmọ́ kú débi tó lọ́ba tó lè gbé. Ẹ̀sìn ní àmọ́ àwòrán abẹ́ ìlú kí n jọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilé ìṣirò wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìrètí ọjọ́ kan pẹ́ tó máa bá ìsàn bá a bọ̀. Ibi tọ́rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó kò dàgbà. Márùn-ún mẹ́ta ìsẹ̀yìn tó ti ń dọ̀gẹ̀rù lórí ìnáwó. Ọlọ́gbọ̀n ọ̀rọ̀ mi dèjé ọmọ Yorùbá ẹ̀ já padà sílé. Yorùbá ẹ̀ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilé ìṣirò wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wò. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún àtọ̀fọ̀ ní ìlú Nàìjíríà. Àlejò onílélẹ́kún, wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà, wọ́n ti ká àbọ̀dé ẹja àfúrà o. Wọ́n má bàa wà ní wípé omi ẹ̀ padà tẹ ìwọ̀ ọ̀gbìn lẹ́nu. Yorùbá ẹ̀ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní ilé ìṣirò wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọ́n sílẹ̀ ká máa wò wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó da Nàìjíríà díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá. Àwọn tó fẹ́ ta Yorùbá ṣe nílẹ̀ Yorùbá gbọ́lájọ wa. Òun ní kùkù nínú mámọ́nú, àwọn tó ń gbàrí bá mọ́ra wọn.
tó bá dá ilẹ̀ á bá ilẹ̀ lọ. Lẹ́ẹ̀kan sí i, mo kí ẹ̀yin bàbá mi gbogbo àti ẹ̀yin màmá mi gbogbo pé a kú déédé wòyí, a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà náà kí a tó tẹ̀síwájú. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́, bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. A dúpẹ́, a yìn yín lógo Ọlọ́run alágbára jùlọ. A dúpẹ́ o níbi tí ẹ bá ọ̀rọ̀ Yorùbá Nation dé. A dúpẹ́ fún iṣẹ́ tí ó ń lọ lọ́wọ́. A dúpẹ́ nítorí pé ẹ̀yin Ọlọ́run ti parí iṣẹ́ yìí. Olúwa ẹ gbọ́ pé àti ìyìn wa. Ǹjẹ́ a fẹ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yín? Ọ̀rọ̀ tiyín ni eléyìí, iṣẹ́ yín ni. Olúwa ẹ bá wa tẹ̀síwájú. Ẹ gbà ẹnu mi sọ̀rọ̀. Olúwa gbogbo ohun tí ó ti ẹnu mi jáde kí ó ti òkè tọ̀ láti ọ̀dọ̀ yín ni kí ó ti wá o. Mi ò fẹ́ ṣe nípa ti ara. Gbogbo àwọn aṣíwájú wa ẹ túbọ̀ máa bá a ró wọn ní agbára. Àwa náà tí a ní ìgbàgbọ́ nínú nǹkan tí wọ́n gbé dání, ẹ wà pẹ̀lú àwa náà. Jésù agbára wa, àmín, 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 lórúkọ Jésù. Ẹ jẹ́ kí a kọ́ gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Mo máa kí gbogbo wa níkọ̀ọ̀kan, mo rí wa bí a ṣe ń wọlé o, mo ń kí wa. Ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú, ẹ jẹ́ ká kọ́ gbọ́ orin wa. Ní àti èmi ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ káàkiri ibi tí gbogbo wa ní àǹfààní láti máa gbọ́ mi pé báwo ni gbogbo ẹ̀. A kú ìfẹ́ ìran wa, a kú iṣẹ́ takuntakun, a dẹ̀ kú palẹ̀mọ́, a kú ojúlọ́nà, yóò bá ẹ̀yin àti mi láyé, láyọ̀ àti àlàáfíà. Mo kí àwọn bàbá mi gbogbo nínú Olúwa, mo kí àwọn màmá mi gbogbo náà nínú Olúwa, mo kí àwọn àfáà, mo kí àwọn imam, mo dẹ̀ kí ti àwọn àbáláyé pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́ fáwọn tó ṣe é ní ọ̀nà tí ó tọ́ àti èyí tí ó yẹ. Mo kí gbogbo ẹ̀yin ọmọlẹ́yìn Jésù Kristi pé a kú ọjọ́ ìsinmi ti èní. Èní ni ọjọ́ ìsinmi tí ó parí nínú oṣù kẹwàá tí a wà yìí. Àdúrà mi sí Ọlọ́run ni pé gbogbo ogun, gbogbo wàhálà, gbogbo ìdààmú ayé wa ó máa bá oṣù yìí lọ láṣẹ Èdùmàrè. Ọ̀sẹ̀ tuntun tí a bẹ̀rẹ̀ yìí ó máa san ẹ̀yin àti èmi fún owó, ó máa san wá fún ire, ó máa san wá fún ayọ̀ láṣẹ Èdùmàrè. Ibi kò ní ṣẹlẹ̀ sí ẹ̀yin àti èmi o. Lẹ́ẹ̀kan sí mo kí wa. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa ní ìkọ̀ọ̀kan. Kí ni kọ́mẹ̀ntì yìí ó ń lọ sí òkè. Ẹ jọ̀wọ́ ẹni tí mo bá rí orúkọ ẹ̀ ni màá pè o. Ẹ jọ̀wọ́. Mo rí mọ́mì mi Bùsáyọ̀ Abbas. Wow! Ẹ káàbọ̀, ẹ ṣé gidi gan. Mo appreciate yín mọ́mì. You are welcome ma. Mo kí Daddy Ọlánìpẹ̀kun Táíwò. Ẹ ṣé mo dúpẹ́. Daddy Ọlá Akínyẹmí, no going back. Bẹ́ẹ̀ ni o, kò jọ rárá, no going back. Bàbá mi Àjàní Ajálà, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ ṣé mo dúpẹ́ o. Daddy Ìṣọ̀lá Abdul, ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ sí orí ètò. Daddy Fàsásí Ìdòwú Ọ̀mọ́mì,
ẹ káàbọ̀ sí orí ètò Yorùbá Nation for real ẹ káàbọ̀ sí orí ètò bàbá mi àgbàlagbà ẹ ṣé ẹ kú àdúrótì ojú òní tì yín o ẹ ṣé mo dúpẹ́ dádì Fatai Tajudeen ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sí orí ètò bàbá mi dáadáa èèyàn yìí dádì Àlàó Ṣeun mo kí yín o ẹ kú àdúrótì mi o ẹ kú ìfẹ́ ẹ ṣé mo dúpẹ́ sà my beautiful mommy Abímbọ́lá Onífádé ẹ ṣé mọ́mì mi àjọṣe wo ní bàjẹ́ lórúkọ Jésù èèyàn yìí engineer Bukola Williams ẹni tí ẹni tẹ́ o bẹ ṣe ń dúró tì mí Ọlọ́run máa dúró tì ẹ̀yin náà ojú òní tì kíní tẹkọ yìí ẹni tí wọ́n sọ háì yìí mi ò lè ka French mo kí yín o alamagani alamagani ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ lórí o mi ò kàn lè ka French ni ẹ ṣé mo dúpẹ́ mo kí dadi Adéníyì Farouk Ọ̀kanlọ́mọ ẹ káàbọ̀ sí orí ètò bàbá Abíọ́lá Bákàrè èèyàn yìí ẹ ṣé mo dúpẹ́ dádì mi Ganiu Táíwò ẹ ṣé dádì KB Àkànbí ẹ ṣé o ẹ káàbọ̀ sí orí ètò mo kí yín mo fi orúkọ Ọlọ́run Elédùmarè mo fi kí gbogbo wa ẹjọ́ tí mi ò bá pe orúkọ mi ò rí orúkọ yan ni ó ń lọ sókè dádì mi kan I think Akínadé Gabriel wọ́n ti wọlé lẹ́ẹ̀kan so mo kí yín o bàbá mi Olú Akins ẹ káàbọ̀ long time bẹ́ẹ̀ ni long time bẹ́ẹ̀ ni ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú iṣẹ́ ìlú àṣeyè la máa ṣe o lórúkọ Jésù ẹ kú iṣẹ́ so bẹ́ ṣe ń wọlé ẹ máa bá mi pé ètò ní èní yìí tẹ́ bá wo orí ọ̀rọ̀ mi nǹkan tá fẹ́ a máa máa ṣe kí ni a máa máa sọ nípa àwọn ìwà ìbàjẹ́ nípa ìwà burúkú tí àwọn ọlọ́pàá àti àwọn military àwọn sójà tí wọ́n ń wù ní orílẹ̀-èdè mùjẹ̀mùjẹ̀ yan ìwà burúkú wọn ìwà ìbàjẹ́ wọn bí wọ́n ṣe harass àwọn èèyàn wa àwọn Yorùbá nation tí wọ́n bá ti rí wọn tí wọ́n wọ aṣọ Yorùbá nation tí wọ́n bá ti rí wọn tí wọ́n lo flag Yorùbá nation wọ́n máa gbógun tì wọ́n máa ṣe kí ni láì ṣẹ̀ láì rò láì pààyàn láì jalè ó tẹ bá rí ó ti pẹ́ tó ti ń lọ a dẹ̀ ní láti ṣe kí ni a ní láti máa sọ̀rọ̀ sókè nítorí pé àwọn tó ń pààyàn gangan wọn ò ṣe kí ni wọn ò mú wọn ò tì wọ́n mọ́lé ṣùgbọ́n àwọn tí ó ṣẹ̀ àwọn tí ó rò àwọn ni wọ́n wá ń halẹ̀ mọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ wọn pé kí ló dé ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ yín ènìyàn mi kò yẹ kó rí bẹ́ẹ̀ àwa máa sọ nípẹ̀ àwa máa sọ nípẹ̀ mo kí yín dádì Moses Bọ̀sún ẹ káàbọ̀ sí orí ètò dádì Sanni Oseni mo kí wa o ẹ ṣé mo dúpẹ́ àwa máa sọ nípa ìwà ìbàjẹ́ wọn nítorí pé aláyé bàjẹ́ ni wọ́n ní tí wọ́n bá rányàn ní iṣẹ́ ẹrú èèyàn á máa fi tọmọ jẹ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin ènìyàn mi ṣe kí ni Yorùbá nation kí ni wọ́n rà nígbà yín ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn kọ́ ni Tinubu tí wọ́n fún àwọn èèyàn wọ́n fún wọn lówó ní 500 naira òun ni wọ́n pín fún àwọn ènìyàn láti ṣe ìwọ́de tí wọ́n ṣe kò sẹ́ni tó kó wọn kò sẹ́ni tó tì wọ́n mọ́lé kí ló wá dé kí ni Yorùbá nation kí ló rà nígbà yín bí àparò kan ò ga jù kan lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni so ẹ dẹ̀ máa halẹ̀ mọ́ wa mọ́ bí ẹ ṣe nílẹ̀ làwa náà nílẹ̀ Ọlọ́run dìjọ jogún lẹ̀ Yorùbá fún Yorùbá nation ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ó kàn dùn mí ó ṣe ní láàánú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń lò wọ̀nyí àwọn ológun àwọn ọlọ́pàá wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí jẹ́ wọn mọ̀ pé ìjà tí wọ́n gan òun ni Yorùbá nation ń jà fún Yorùbá nation dúró lórí òtítọ́ lórí òdodo ìpìlẹ̀ òdodo tí ò lè wó tí ò lè parẹ́ òun ni Yorùbá nation ìpìlẹ̀ òtítọ́ òun ni àwa kí ni wá dé tẹ́ ṣe ń jẹ́ kí àwọn olóṣèlú máa lò yín kí ni ṣe tí ẹ̀ ń jẹ́ kí àwọn olóṣèlú máa ṣe kí ni kí wọ́n máa halẹ̀ mọ́ yín kí wọ́n máa nítorí kí ni nítorí àtẹnujẹ èló ni wọ́n fẹ́ fún yín pa ǹjẹ́ ẹ̀yin àti ẹ̀ ti gbọ́ ẹ bá mi pé tó bá ṣe àwọn ọlọ́pàá wọ̀nyí àti àwọn
soldiers wọn ẹ bá mi pín, ẹ jẹ́ kó kàn wọ́n lára wípé ìjà wọn ní Yorùbá nation ń jà. Tí ẹ bá lọ káàkiri ní orílẹ̀-èdè Amẹ́ríkà, ní Canada, ní London, ní Germany, káàkiri ní gbogbo ìlú òyìnbó káàkiri, wọ́n máa ń tọ́jú àwọn ọlọ́pàá àti àwọn soldiers wọn ni, nítorí pé nígbà tí ìlú bá nílò wọn, nítorí pé wọ́n gbàgbọ́ wípé àwọn lẹ́yìn Ọlọ́run àwọn ló tún dáàbò bo àwọn. Ǹjẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún ẹ̀yin ní ìlú location 419 ní ìlú mujẹmujẹyan? Nǹkan tí Yorùbá nation ń dúró fún nìyẹn, pé tí a bá ti gba orílẹ̀-èdè wa, wọ́n máa ṣe eku máa ké bí eku, ẹyẹ máa ké bí ẹyẹ, ọmọ ènìyàn máa fọhùn bí ọmọ ènìyàn. Inú ẹ̀ ni nípa láti mójútó pé ẹ̀yin ọlọ́pàá àti ẹ̀yin soldiers wọ̀nyí ẹ máa gba ìtọ́jú, ẹ máa gbowó oṣù yín, ẹ máa gbogbo ẹ̀tọ́ tó níye tó dájú tó péye, gbogbo ẹ̀ lẹ máa rí gbà. Tí wọn ò dẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀, wọn ò fẹ́ kó ṣẹlẹ̀, ẹ̀yin ló wá kù sí lọ́wọ́. Kí ló dé tí wọ́n ṣe ń ran yín níṣẹ́ burúkú tẹ́yin náà dẹ̀ múra sí? Akèrègbè yín òun ló máa júwe ibi tí wọ́n máa fokùn sí lọ́rùn. Kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n gbé ẹnìkan wọlé, comrade wa kan tí wọ́n máa bá wa sọ̀rọ̀. Comrade wa tí wọ́n máa bá wa sọ̀rọ̀, ẹ jẹ́ kí n gbé wọn wọlé. Ṣọ́rọ̀ mi yé yín? Mo fẹ́ gbé comrade wa kan wọlé. Ẹ máa bá mi pín ètò. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan ní Lagos State. Àdúgbò ibi tí wọ́n ń pè ní Àdúrà. Àdúrà ní orúkọ àdúgbò yìí ní ìlú Èkó. Ẹ má gbàgbé o pé comrade Adéwùmí Ọlánrewájú, a sì ń gbọ́ wuyewuye ni, wọn ò mà tí fi comrade yìí sílẹ̀, wọ́n sì wà níbẹ̀. Wọn ò tí fi wọ́n sílẹ̀, ṣùgbọ́n àwa nígbàgbọ́ àti ìdánilójú pé adùn ló máa ń kẹ́yìn ewúro. A máa gbúrò ayọ̀ sí comrade wa. Ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ ní ìlú Èkó kan náà ni, àdúgbò kan tí wọ́n ń pè ní Àdúrà. So bàbá wa tí ó ṣojú wọn tí wọ́n wà níbẹ̀, mo máa gbé wọn wọlé, wọ́n máa bá wa sọ̀rọ̀, wọ́n máa ṣe àlàyé ẹ̀ fún wa. So kò ní dàbí ìgbà tẹ́ pé à ń pa irọ́ mọ́ wọn. Ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀, ẹ jẹ́ kí n pè wọ́n wọlé. Mo ń dúró dè wọ́n o. Nígbà tá à ń dúró dè wọ́n, mo máa comrade, ṣe rántí comrade wa, comrade Adéwùmí. Okay. Hello bàbá. Hello sir. Ẹ káalẹ́ sir. Ẹ káàsán, ẹ kúrò lẹ́nu kí tàbá wà ní gbogbo àgbáláyé o. Wọ́n ń gbọ́ yín sá o. Mo wà pẹ̀lú yín máa o. Ẹ káàbọ̀, ẹ jọ̀wọ́ ẹ introduce kí ni orúkọ yín? Orúkọ mi ni Gbénga Akínwọlé láti ìlú Èkó. Gbénga Akínwọlé láti ìlú Èkó. Ẹ káàbọ̀ sí orí ètò bàbá wa Gbénga Akínwọlé. Okay. Ẹ kú iṣẹ́ ìlú. Iṣẹ́ ni màá o. Kò ní sú yín o, kò dẹ̀ ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè sà. Àmín Olúwa o. Ẹ kú ìfẹ́ ìran yín. Iṣẹ́ ni màá. Bí nǹkan tí mò ń ṣe àlàyé ni pé mo fi ṣe orí ètò pé ìhàlẹ̀ àwọn ọlọ́pàá àti àwọn ológun tí wọ́n ń pè ní military, àwọn soldiers, wọ́n ń halẹ̀ mọ́ àwa Yorùbá nation. Ìṣẹ̀lẹ̀ kan tí ó tún ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí, ṣé níjẹta ni, ní ìlú Èkó ní ọ̀dọ̀ yín níbẹ̀ yan ní Àdúrà. Ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé fún àwọn aráalé sà, ẹ ṣàlàyé fún wa sà. Gbogbo ara lẹ kalẹ̀ o, ẹkú ìsinmi òní o, ìsinmi àìrò máa jẹ́ fún gbogbo wa o. Àmín. Ní ìjẹta lọ́jọ́ Friday, mo lọ mítìn kan mò ń bọ̀ ní pẹ̀lú àwọn akẹgbẹ́ mi tó kù. Àrẹwọṣọ Yorùbá nation, àwọn kan ń gba ọrùn ìbọn, àrẹjọ ń bọ̀ papọ̀ pẹ̀lú stọọfù wa nìyẹn. Kí ló ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ka kan, wọ́n ní
àgbàrá òwe àṣetẹ̀ra rẹ̀ sáà ń bọ̀ pẹ̀lú wa ọ̀pọ̀ rẹpẹtẹ bàtà tó máa wọ mọ́tò wọn nípa aṣọ ìbánisọ̀ wọn gba aṣọ ìbánisọ̀ bẹ̀rẹ̀ sọ apariwo ni ẹ̀yẹ̀wò ìbánisọ̀ yẹn sì bẹ̀rẹ̀ kí ni kó máa kan pé táàsù ni wá ìgbà pa táàsù kẹ̀kí ló ṣẹlẹ̀ bọ́lájé south àwa ń jà fún ẹ̀tọ́ ìlú nítorí pé ìlú ti bàjẹ́ pátápátá tábàdé ìjà fún ẹ̀tọ́ yìí àwọn ọmọ adóńgbò lẹ́yìn ṣe bọ́ àjẹ ẹ̀yà yìí ni àsọpẹ́ láyéláyé tẹ̀lé ká bá wọṣọ Yorùbá nation tó ní olóṣèlú wọṣọ náà aráàlú olóṣèlú gbogbo wọṣọ kiri kí wá ló jẹ́ pàṣọ tí wá lẹ̀ ń bá wa jà lórí kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló sì di bọ́mi tó omi ò tó jọ yẹn tí àwọn àtọlọ́pàá ta fi wojú ra wa. Wow, ṣé ẹ ti ń gbọ́ ẹ̀yin ará ilé ṣé ẹ ń gbọ́ nǹkan tí bàbá wa ń sọ wọ́n lọ sí ìpàdé àbí bẹ́ẹ̀ kọ́ ni sà wọ́n wọ aṣọ Yorùbá nation bí wọ́n ṣe lọ tún bá wọn nìyẹn tí ẹ bá wò ẹ̀yin àti èmi ẹ̀kejì tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ ní ìlú Èkó ní ìpínlẹ̀ Èkó nìyẹn kí ló dé kí ni nǹkan náà ẹ bá wa béèrè pé kí ni Yorùbá nation kí la rà nígbà àwọn olóṣèlú bí bàbá wa ṣe ṣe àlàyé fún wa àwọn olóṣèlú APC bí mo ṣe sọ síwájú ọ̀sẹ̀ méjì sẹ́yìn òun ni APC ṣe kí ni wọ́n ṣe rally wọn wọ́n ṣèwọ́de wọn wọ́n dẹ̀ wọ aṣọ APC wọ́n dé fìlà APC kò sẹ́ni tó mú wọn kò sẹ́ni tó dá wọn lọ́nà ẹ bá wa béèrè pé kí ni Yorùbá nation rà nígbà wọn. ẹ máa tẹ̀síwájú bàbá mi. ọ̀sẹ̀ àfọ̀ títí gbàtà sí àfọ̀ láti aago mẹ́jọ àfàdé aago méjì òru ká tó kù ní ibi tá a wà torí pé àwa gan àjẹ́ kí mọ́tò kan lọ mọ́ àdúró sí tiwọn búlọ̀kù owó títì ní ìwà lágan látòrí lọ ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá nation ẹ má bẹ̀rù ẹ má fòyà kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ńlú yìí gbogbo àjọ ní ìlú yìí nílẹ̀ Yorùbá àwa la ní àwọn ọmọ aládé àwọn ọmọ Yorùbá la nílẹ̀ Yorùbá ẹ má ká bẹ̀rù ilẹ̀ Yorùbá yà lè máa gbà láyàtọ̀ àlàáfíà ni wọ́n fi òkòkò lu wa ṣàwátì ọlọ́run ọba ìgbà tá a ṣe ẹ bá dé wọ́n fi fúláwà sọ fún kọ̀ọ̀kan náà àwọn Yorùbá tó ń gbé tó yìí lólè ilẹ̀ Yorùbá ó ti dì kó tó máa wá sí ìmúṣẹ láìpẹ́ yìí ni láìpẹ́ a máa flag yọ sókè ní gbogbo ẹni tí a máa lé ẹ lọ fi ọkàn balẹ̀ kò sí wàhálà ẹ lọ fi ọkàn balẹ̀ àwa gan lọ́wọ́ tá a wà ní ìsìn kò sí pé tọ́lọ́pàá bá ti mú anybody mọ́ ìbánisọ̀ wọ́n ti kó sí wàhálà nìyẹn torí pé àtọ̀ wọn tó bá ti tọ́ wa wọ́n fẹ́ kó sí wàhálà nìyẹn anybody tó bá ti jẹ́ kò bá jẹ́ Haúsá kò bá jẹ́ Fúlàní kò bá jẹ́ Yíbò tó jẹ́ ọlọ́pàá bó sójà tó bá ti tàkùn ìbánisọ̀ báyìí nípò wọn fẹ́ wọ́n ti kó sí wàhálà nìyẹn. network ṣé ẹ ń gbọ́ mò ń kí wa bí a ṣe ń wọlé o mò ń rí orúkọ wa bá ṣe ń wọlé ẹ jọ̀ọ́ máa kí yín máa dárúkọ ẹ jọ̀ọ́ mo fẹ́ ká ok hello sir network yẹn ò jẹ́ kí wọ́n gbọ́ yín dáadáa sir network yẹn ó bẹ́ẹ̀ ni location 419 ló fà á. ṣé ẹ ti rí location 419 ṣé ẹ ti rí pé ara nǹkan tí Yorùbá nation ń jà fún nìyí Yorùbá nation àwa náà fẹ́ kó mọ ìtumọ̀ Yorùbá nation ni wípé hello sir ok àwa fẹ́ kí Yorùbá nation bí mo ṣe sọ síwájú lórí Yorùbá nation orí òtítọ́ òun làwa dúró lé lórí nǹkan tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn àwọn APC àwọn PDP Obi Peter Obi nǹkan kan náà ni gbogbo wọn ọmọ ìyá kan náà ni wọn àwọn fẹ́ máa wà lókè wọ́n fẹ́ máa wà kí àwọn èèyàn máa ṣe bàbá sọ pé màmá sọ pé ìyẹn ní Yorùbá nation ò fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nítorí pé tí ẹ bá lọ sí ìlú òyìnbó káàkiri àti ẹni tí ó lówó o àti ẹni tí kò lówó o àti àwọn olóṣèlú wọn o ẹ lè mọ ìyàtọ̀ èyí tí pásítọ̀ tó wà nínú mọ́tò bulletproof kò sí nǹkan tó jọ kò jọ rárá nǹkan tí Yorùbá nation wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ ni pé nígbà tí ìgbésí ayé ìrọ̀rùn tó wà báyìí kí ni wàá ṣe àwọn ọmọ Yorùbá ìran aládé ìran wo gbọ́dọ̀ ṣẹrú mọ́. ṣe màá mi jẹ́ gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. tẹ bá wo ilé ayé yìí ní gbogbo ilé ayé ilẹ̀ Yorùbá ló ní ọrọ̀ ajé tó dáa jù àwọn ilé ká máa gbádùn gba àgbáyé ṣùgbọ́n àwọn olórí burúkú
Ọlọ́run ti bá sí wọn já sínú oyún àwọn ọlọ́run darí wọn ó ń dà láàmú ọlọ́run dẹ̀ máa mú wọn láìpẹ́ yìí ni kò ní pẹ́ kó nìṣọ́ máa lọ Yorùbá nation máa wá sí ìmúṣẹ nǹkan tẹ́mi mọ̀ nìyẹn Yorùbá nation ó máa wá sí ìmúṣẹ gbogbo ẹnikẹ́ni kó má bẹ̀rù kó má fòyà àsìkò tá a wà yìí ó ti di àsìkò a fẹ́ gba òmìnira ìlú wa tàbádẹ̀ ti ń bẹ̀rù òun ẹ̀ máa ka bẹ̀rù adébẹ̀tàn pé ká yọ̀rọ̀ kó lọ́kàn wa ẹ̀ka yọ̀rọ̀ kó lọ́kàn wa ọlọ́dẹ fún wa ṣe láyọ̀ tàlàfíà àgbà láyọ̀ tàlàfíà náà ni. Àmín. Ogun oníṣẹ́lẹ̀ la fi gbà ogun oníṣẹ́lẹ̀. Àṣẹ. Ọlọ́run máa pa wọ́n fún ara ẹ̀ ní. Àmín. Ogun oníṣẹ́lẹ̀. Àmín. Ọba tó ní wọ́n látọ̀ àkàdé ìdí ayọ̀ wa Ọlọ́run máa pa wọ́n ni. Àmín. Ẹ ṣeun bàbá wa. Ẹ wo arákùnrin yìí. Ṣé wo arákùnrin yìí Comrade Adéwùmí Ọlánrewájú ṣẹ́tírí. Okay ma'am. Mo fi hàn àwọn aráalé ní sá mo fi ṣẹ́ẹ̀rì sá ṣẹ́ẹ̀rì gbogbo lé Comrade Adéwùmí Ọlánrewájú tí àwọn tí ó bẹ̀rù Ọlọ́run tó jẹ́ pé wọ́n ń bẹ̀rù àwọn olóṣèlú tí àwọn olóṣèlú tájà mọ̀ pé ta ló wà nídìí kìíní jù Tinubu wà nínú àwọn tó wà nínú lábẹ́ kìíní tó ní kán máa lọ gbé àwọn èèyàn wa tí wọ́n bá ti wọ aṣọ Yorùbá nation nítorí pé àìṣòtítọ́ kí ni ń bà wọ́n lẹ́rù ẹ bá wa béèrè kí ni nǹkan tó ń bà wọ́n lẹ́rù kí ni dé tẹ́rù ṣe ń bà wọ́n tí wọ́n bá ṣe eré kí ni dé tí wọ́n ṣe ń bà tẹ́rù ṣe ń bà wọ́n Yorùbá nation àwọn ò kì í ṣe òṣèlú ẹ̀tọ́ ìran wa ni àwa ń jà fún ìran wa ni ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wo lóyè Sunday ọmọ Adéyẹmọ tí wọ́n ṣe kí ni tí wọ́n là wá lójú tí wọ́n la ẹ̀yin àti èmi lójú ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ màmá Onítìrí ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Chief Imam Yorùbá nation pé ọba tó láyé tó lọ́run kò ní padà lẹ́yìn gbogbo wọn wọ́n dẹ̀ máa kó wa dé ilẹ̀ lérí láyọ̀ àti àlàáfíà ẹ bá wa béèrè ẹ bá wa jẹ́ kí wọ́n mọ̀ pé Comrade Adéwùmí Ọlánrewájú bí wọ́n ṣe gbé ni kí wọ́n ṣe bá wa fi sílẹ̀ o tí wọn ò bá. ìyá wa ṣe ń bọ̀ wá. bẹ́ẹ̀ ni sà. ṣe rí ẹni tó gbé ní Agége ní ọjọ́ kìíní àbí Agége náà ni àbí. bẹ́ẹ̀ ni sà. ọgbẹ. bẹ́ẹ̀ ni. lágbà Ọlọ́run lágbà àwọn tó nílẹ̀ tó sílẹ̀ pọ́jọ́ òní ọ̀sán tó fẹ́ mú lọ́la yìí wọ́n máa fílẹ̀ bí tó bá wà. àṣẹ Èdùmàrè. orí títọ́ bá balẹ̀ ó máa ń nípa tó ń bá balẹ̀ ó máa ń nípa ni tó máa di ọ̀la sọ́túnla tí wẹ́ẹ̀sì máa fílẹ̀ bí tó bá wà. àṣẹ. àwọn tó ní ayé àgbẹ̀ kò ń bẹ̀. àṣẹ. àwọn tó gbé pamọ́ ìnira dé bá wọn. àṣẹ. àwọn ọlọ́run ìwọ́ta fún àwọn kẹlẹ́ fọkàn balẹ̀ iṣẹ́ ń lọ lórí ẹ̀. ẹ wo ẹni bá ní kí la fẹ́ ṣe wọn la máa ṣe wọn. bẹ́ẹ̀ni. àjọṣe tẹ̀ bọ́ ṣòkòtò kan náà àwọn tó máa sún wà náà bóyá kó ló lóko níbi àpapọ̀tẹ́ ni àmọ́fà wà láì tá à ń bá bọ̀ yìí. àwọn fẹ́ kí o bá lè jọ dúró lè máa dúró lágbà Ọlọ́run. àmín àṣẹ Èdùmàrè. a máa fi ẹ̀jẹ̀ ọgbà ìbánisọ̀ a máa gún ẹ̀jẹ̀ ọgbà ìbánisọ̀ nípa àṣẹ àṣẹ Èdùmàrè. Ọlọ́wà fún wa ṣe é fi ọkàn balẹ̀ network ẹ ṣe mò ń ka network kò dára lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni network kò dára yes bẹ́ẹ̀ ni ìsà ó burú púpọ̀ gbà ẹ má bínú ẹ jẹ́ ká gbà bó bá ṣe rí gbogbo ẹ̀ nǹkan tí ò dá lénìí nǹkan tí ò tó lénìí ó máa tó ó tún máa ṣẹ́kù láṣẹ Èdùmàrè àti débẹ̀ tán nígbà tí a bá dé orílẹ̀-èdè wa gbogbo eléyìí pé network ò dá lénìí network ò dá lọ́la kò ní sí níbẹ̀ mọ́ so ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbà bó bá ṣe rí so bàbá wa ṣé nǹkan kan tún wà sí tẹ́tún fẹ́ sọ fún wa nípa àwọn karambani ọlọ́pàá àti soldiers wọ̀nyí ṣé nǹkan kan tún wà tẹ́tún fẹ́ ká mọ̀ kẹ́ tó máa lọ sà. nǹkan tó lẹ́kẹ̀ẹ́ mọ̀ ni pé ṣe rí sábà ti jáde àwọn ọmọ aládé tá a bá ń lọ síbi kan ká máa tó bí 10 mẹ́jọ lọ síbi tá a bá ń lọ torí pé àsìkò tá a wà yìí àsìkò ìfura la wà gbọ́dọ̀ máa fura tá a bá ń rìn tó àwọn alágbára rìn wa wọ́n fẹ́ mú kúrò wọ́n lè ráyè ṣe ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n Ọlọ́run ní fún wọn ṣe. àṣẹ. wọ́n ṣe ń gba wọ́n ń gbé lọ́sùn tó ń gbé lọ́sì Ọlọ́run tú àṣírí wọn Ọlọ́run ṣe. ṣàfihàn kí wá fi ọkàn balẹ̀ tábà tẹ̀sí jáde ká má yàtọ̀ pẹ̀lú tíìmù ní ká má bẹ̀rù ká ní ọkọ̀ akin ọ̀dọ̀ àdégbà kó ní gbé ọ̀dà rẹ̀ gbígbà Ọlọ́run. àṣẹ
ẹ ṣeun bàbá wa ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́run ló ṣe. Yes sir a tún máa sọ̀rọ̀ létà tí ò bá sí nǹkan tí ẹ tún fẹ́ bá wa sọ mọ́ ju báyìí lọ. Ok máa wọ ẹ ṣé máa wọ iléeṣẹ́ yóò ní jóná o àṣẹ kú báyìí o. àṣẹ àtẹ̀yìn náà àmì o àtẹ̀yìn náà sà. tí o bá ṣọba délẹ̀ wọ̀n ní fi ṣàwátì o. àmì o gbogbo wa láṣẹ Èdùmàrè àtẹ̀yìn náà bàbá mi. bẹ́ẹ̀ ṣe ń sí tó ń dùn màá inú àìmọ̀ṣe fún kò jẹ́ sí. àmì àṣẹ Èdùmàrè àmì àṣẹ Èdùmàrè. nǹkan tẹ́ bá ti ń sọ á máa dùn létí aráyé ni o. àmì àṣẹ Èdùmàrè. àá yóò ní fi pàṣọ fún ilé oúnjẹ jẹ. àmì ògbẹ́ni ẹ̀gbọ́n mi náà àá yóò ní fi pàṣọ fún balóúnjẹ jẹ wà ní kú báyìí o. àṣẹ Èdùmàrè Yorùbá nation no going back. àgbàláyà tàlàfíà ni o. àṣẹ sí gbogbo ilé o. ọlọ́wà fún wa ṣe o. àṣẹ Èdùmàrè ó dàárọ̀ sà ẹ ṣé gidi gan. Yes sir ẹ ṣé. Yes sir ẹ ṣé. ní kí n tó tẹ̀síwájú ẹ jọ̀wọ́ mo ń fi àkókò yìí mo fi ń kí gbogbo àwọn bàbá mi mi ò fẹ́ dárúkọ ẹ mọra yín Ọlọ́run dẹ̀ mọ̀ yín ẹ̀yin igi lẹ́yìn ọgbà mi ẹ̀yin tẹ́ ń wá ìlọsíwájú mi ní gbogbo ọ̀nà mo ṣe ládùúrà pé ilẹ̀ Yorùbá á gbè yín gbogbo wàhálà yín gbogbo akitiyan gbogbo yín ní kọ̀ọ̀kan kò ní jẹ́ lásán o nígbà tí a bá dé ilẹ̀ orílẹ̀-èdè Yorùbá yìí tán a ní fi ẹnikẹ́ni nínú yín ṣe àwátì iwájú òun ni ẹ máa lọ ẹ ní jábọ́ ẹni bá fẹ́ kẹ́ ẹ jábọ́ wọ́n máa parẹ́ máyé lójú ni láṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run mọ̀ yín ẹ dẹ̀ mọ̀ ara yín ẹ ṣé mo dúpẹ́ gidigidi gan ni. kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n sáré kí àwọn tí wọ́n tún ṣẹ̀ wọlé ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi gẹ́gẹ́ bí àṣà àti ìṣe torí pé tí kò bá sí ẹ̀yin kò sí èmi mo kí mọ́mì mi mo kí dadi Moses Bọ̀sún ókè mo ti kún mo kí dadi Olú Ọláwọlé dádì mi Ganiu Ọlálékan ẹ káàbọ̀ mọ́mì mi Elizabeth Balógun my beautiful mommy God bless you ma èèyàn re èèyàn tèmi bàbá mi àdúrà gbè mí Olúwa dára sí mi tọ̀ mí wá ẹ káàbọ̀ sí orí ètò dádì Ògúndáre Rahim ẹ káàbọ̀ èèyàn yìí ọ̀rẹ́ ìyálájẹ èèyàn pàtàkì ọ̀rẹ́ mi Fúnmiláyọ̀ Adébórí Àkànbí ẹ káàbọ̀ mọ́mì wa dádì mi Ọládélé Hamidu Israel ẹ kú iṣẹ́ Olúwa o ẹ máa ṣe débèrè àfà Waheed bàbá wa ẹ kú iṣẹ́ Ọlọ́run o ẹ ṣé o dádì bó ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé láti Ghana ẹ ṣé mo dúpẹ́ dádì Bùsúyì Bánkọ́lé ẹ ṣé o àdúpẹ́ dádì mi Babátúndé Hassan ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sí orí ètò dádì Ọmọládé Raheed Yẹmí dádì Yusuf Ọlálékan dádì Amusat Abduljelili dádì Balógun Abidin dádì mi Emmanuel Òjó ẹ ṣé mọ́mì mi my beautiful mọ́mì ẹ kú gbogbo gbà mọ́mì Ann Bọ́lájí ẹ ṣé mo dúpẹ́ o dádì ọmọ mi Kẹ́hìndé Jamiu God bless you dádì Jamiu Balógun this is my first time here ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò inú mi dùn láti rí yín ẹ ṣé ẹni first time yín rè bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pé ètò a máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa sọ ẹ̀yin ọmọ Yorùbá nation wọ́n ń halẹ̀ ẹ̀rù ń bà wọ́n nítorí pé wọ́n ti mọ̀ wípé Yorùbá nation àti dé ibẹ̀ Ọlọ́run ti gba ilẹ̀ wa fún wa àti padà sí ilé so ẹ̀rù wa ń bà wọ́n ṣùgbọ́n bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ó ti di ṣíṣe Yorùbá nation ti di ṣíṣe wọ́n kàn máa halẹ̀ ni àwa la máa sọ fún wọn pé kí halẹ̀ wọn wọ́n má halẹ̀ mọ́ wa mọ́ àwa ti ní aláfẹ̀yìntì ta ni aláfẹ̀yìntì tiwa Elédùmarè ẹ káàbọ̀ dádì Ọlákẹ́ni ẹ ṣé sà Elédùmarè ni aláfẹ̀yìntì tiwa òun làwa gbójúlé ìmọ́lẹ̀ ni àwa òkùnkùn ní àwọn ìdí nìyí tẹ́rù ṣe ń bà wọ́n ìdí ni eléyìí tí wọ́n ṣe kíni tí wọ́n ò ṣe fẹ́ kí àwọn ènìyàn kí wọ́n gbọ́ nípa Yorùbá nation ìdí nìyí tí wọ́n ṣe lọ ń gbé àwọn ènìyàn tí wọ́n ṣe lọ ń gbé wọn tí wọ́n dún kòkò mọ́ wọn tí wọ́n lọ ń tì wọ́n mọ́lé láìṣẹ̀ láìrò kò dẹ̀ ní máa lọ bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ń ṣe àwa Ọlọ́run máa tú àṣírí wọn àwa dẹ̀ máa pariwo wọn síta pé nǹkan ti yàtọ̀ wọn ò lè ṣe kí ni wọn ò lè dẹ́rù bà á mọ́ ẹ wo iye tí wọ́n ń ta agolo rẹsì ǹjẹ́ ẹ mọ iye tí wọ́n ń tà ǹjẹ́ ẹ mọ iye tí wọ́n ń ta àpò rẹsì
ǹjẹ́ ẹ mọ iye tí wọ́n ń ta àpò ẹ̀wà? ǹjẹ́ ẹ mọ àwọn ọmọ kéékèèké nǹkan tí ò ṣẹlẹ̀ rí àti ìgbà tí mo ti dé ilé ayé tí mo ti gbọ́njú níwọ̀nba ọjọ́ orí mi yìí, mi ò kì í ṣe ọmọdé nínú ayé. Mi ò gbọ́ kí ọmọ Yorùbá kó ṣe kí ni kó máa lọ sùn abẹ́ bridge, mi ò gbọ́ rí. Àsìkò yìí là ń gbọ́. Ẹ káàbọ̀ Daddy Babátúndé Matthew Adésínà, ẹ ṣé gbọ̀nsà. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé bẹ́ẹ̀ wo bí àwọn ènìyàn ṣe ń kú lọ́tún lósì? Ta ló fa ilé yìí? Ṣé bá ṣe máa lọ nìyẹn? Bó ṣe máa lọ nìyẹn? Ẹ káàbọ̀ sórí ètò bàbá. Hello? Hello? Ẹ káàbọ̀ sórí ètò. Hello wà kíní. Okay. Hello kíní tẹ́ fi ń gbọ́ mi yan sà. À ń gbọ́ yín sà. Mo ti lọ already. Okay. Mo ti ṣe. Okay. Mo ti ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Okay. Ṣé ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni, gbogbo lè ń gbọ́ yín sà. Network lálẹ́. Hello, ṣé ń gbọ́ mi báyìí? Yes, gbogbo lè ń gbọ́ yín sà. Okay. Ẹ kú ètò. Ẹ ṣé sà. Ẹ kú ètò náà, ẹ pẹ̀lẹ́ mọ́. Yes sir, ẹ ṣé gan sà. Yes sir. So ibi náà, ẹbí ti ń bá láti mo ti ń gbìyànjú láti ikú pẹ̀lú ìbọ̀tà àmọ́ ọmọ tó lè tẹ̀lé máa ní ànọ́dá ni mo fi jọ yẹn lálẹ́ kì í ṣe ilé tí mo lò tẹ́lẹ̀. So nẹ́tíwọ̀kì ló ń ṣe bẹ́ẹ̀. So ó pẹ́ fún mi díẹ̀ láti lè ní kí n rí join, but lára àwọn nǹkan tí mo bá ní ẹnu ti ẹni tí centralism ni máa sọ̀rọ̀ yẹn lórí ṣẹ́gun mi. Okay. Àti ẹlẹ́gbẹ̀ẹ́ náà ṣe ìtẹ̀sọ̀ lórí. Nẹ́tíwọ̀kì yẹn ò dáa rárá. Nǹkan tí mi kàn máa sọ ni pé ṣe rí àwọn ọmọ àgbàrá wa níyànjú ni. Sọ̀rọ̀ mi yẹn, àwọn ọmọ àgbàrá wa níyànjú. Ṣé bá manage láti lò bẹ́ẹ̀? Ẹ̀jẹ̀ lò bẹ́ẹ̀ bó bá ṣe kó dára. Yeah, nẹ́tíwọ̀kì yẹn ò dára. Yes. Okay, ẹ máa sọ̀rọ̀ lọ. À ń gbọ́ yín sà. Okay ma. So nǹkan tó ṣẹlẹ̀ ní pé kẹ́rí irú eléyìí ló lè ṣe ó máa ṣẹlẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ṣẹlẹ̀ ẹ̀sìn. So nítorí ẹ̀ mo ṣe ní àwọn ọmọ àgbà wa níyànjú ni àwọn ń ṣe àwọn nǹkan yẹn láti lè ní kí ẹ̀rù bá àwọn èèyàn. Wọ́n fẹ́ máa fi ìbẹ̀rù sọ́wọ́n èèyàn ní lọ́kàn ni láti lè sọ pé ò má lọ jáde, ò má lọ ṣe nǹkan kan bá mú ẹ̀nà máa ṣe kinní kan. So bọ̀tí tí akàn nídìí láti ṣe ó ní àdúrótì fún ẹnikẹ́ni. Sọ̀rọ̀ mi yé ẹnikẹ́ni tí wọ́n bá mú bá ti kí àwọn èèyàn kan tètè sí ọ̀rọ̀ ìwọ̀n kí wọ́n yá pé kọ́ máa bá lè zẹ̀ lórí bá àwọn ẹlòmíì. Mi ò rò pé bóyá ọ̀rọ̀ mi yé yín níbi tí mo sọ̀rọ̀ lọ́bẹ̀. Ó yé wa, of course, ó yé wa. Ọmọ Yorùbá ni wá, ó yé wa. So òun ni ẹni ìbọn tó bá ti lè sọ pé bóyá wọ́n mú èèyàn, àwọn fẹ́ máa ṣe àwọn èèyàn láti lè máa kó ẹrù sí àwọn èèyàn. Eléyìí wọn ò dẹ̀ sí nígbà tí pé àwọn èèyàn náà lè mú lẹ́kọ̀ọ́ bóyá 2 million ipò gbájà ìdìbò lára mú ọ̀kẹ́sì wọn àti wọ́n sì lè ẹni ìgbà mi kọ́ yìí. So gbogbo àwọn nǹkan tó ń ṣe ẹ̀jẹ̀ káyì máa ṣe kí ni kí a máa forí tì í ká ṣáà máa gbìyànjú kó máa gbìyànjú láti tètè yọjú sẹ́ni tó ń bá mú. Ẹ wọ́n dàn sà, ẹ wọ́n dàn. Ṣé ń gbọ́, ṣé tí ń gbọ́ padà, ṣé ń gbọ́ wọn èèyàn aráalé ẹ bá mi lórí ẹnìkan sọ pé àwọn ò gbọ́ yín. So ẹ jọ̀ọ́ ṣé tí ń gbọ́, ẹ sọ̀rọ̀ sókè ẹ jọ̀ọ́. Ẹ go ahead sà. Okay. Ẹjọ́ sọ ń gbọ́ mi báyìí. Ṣé tí ń gbọ́ ẹjọ́ ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá ń gbà wọ́n. Ó dàbí pé níyà ó ti clear now. Torí èmi gan ò gbọ́ yín dáadáa tẹ́lẹ̀. Okay. Ẹ go ahead sà. Okay ma, báyìí nǹkan ẹ gbọ́ mi dáadáa sí ìyá. Yes, à ń gbọ́ yín dáadáa sí sà. So kí ọ̀rọ̀ mi máa pọ̀ jù. So òun ni so the more tí ó bá ti di pé tó bá ti ń gbé ìgbésẹ̀ tó ń gbé yẹn because ẹni tó ń mú náà kì í ṣe pé bí àwọn commit any offence wọn ò ṣẹ̀ṣẹ̀ kankan sọ̀rọ̀ mi yẹ yín sìn. But ìlú tí ó location. Màá kí yín o bẹ ṣe wọlé mo rí yín o màá kí yín ẹ ṣe sà. Ìlú yẹn nísìnyí kò dìgbà tí ọba ṣẹ̀ṣẹ̀ kan kó tó di pé wọ́n gba sátìmọ́lé because ìlú tí ò sófin ni sọ̀rọ̀ mi yẹ yín sìn ọwọ́ agbára ló ń lò. But èmi mọ̀ pé tó bá pẹ́ tó bá yá Ọlọ́run á ṣe kíni Ọlọ́run á
wọn lọ ó tiẹ̀ ti yọ Ọlọ́run ti jù wọ́n lọ rẹ́dì ọ̀tá wá fi àjùlọ yẹn á wá fi hàn wọ́n ṣọ́ adébi tá ń lọ tó ẹ̀ bọ́dì tó bá mú tó bá ń gbọ́ torí nǹkan tó náà fẹ́ máa gbọ́ nìyẹn wípé wọ́n ti ọmọ Yorùbá nation mọ́lé ẹ̀rọ á lè máa bà wọn ẹlòmíì kò sí ọgbọ́n kírú ẹ̀ má ṣẹlẹ̀ irú àwọn ẹni tí wọ́n ń lo àwọn ọlọ́pàá tó ń fún lówó ni ṣọ́rọ̀ mi yẹ yín sì tó ń fún lówó ṣe báwọn kan náà lọ sọ pé wọ́n lọ ń ya pósítà lára mọ́tò tó ń sọ pé wọ́n ní kéèyàn kan bọ́ṣọ ṣé aṣọ Yorùbá nation sì nílẹ̀ Yorùbá ṣó wá jẹ́ ẹbí mò ń béèrè lọ́wọ́ yín ni ṣó wá jẹ́ crime ni ṣó wá jẹ́ nǹkan ìwọ̀ láti wọ̀ ni. Ó yà mí lẹ́nu o. ṣọ́rọ̀ mi yẹ sí bẹ́ẹ̀ mi lè àwa tá a jẹ́ pípa ṣó wá jẹ́ nǹkan ìwọ̀ láti wọ̀ láì ṣe ẹ̀kú gan-an àyè gba ẹni tó bá fẹ́ wọ ẹ̀kú ìṣẹ̀ṣe ni tó wá fi ń sọ pé kọ́ máa bọ́ lọ́rùn káàdé lọ wọ nílẹ̀ Ghana tó jẹ́lẹ̀ Yorùbá ṣọ́rọ̀ mi ènìyàn ọ̀rọ̀ mi ò ní pọ̀ ìyá mi. Ẹ ṣé gan ni. Ọlọ́run bá túbọ̀ máa fún inú kun àtàgbára. Àṣẹ ẹ ṣé mo dúpẹ́. Ok ẹ ṣé gan. Ẹ ṣé gan sà. Bàbá mi Smart Ọlá Ọmọlá àjọṣe wo ní bàjẹ́ o ẹ ṣé. Mo ti mọ̀ mo rí bẹ́ẹ̀ ẹ ṣé. So ẹ ṣé bàbá wa network yìí ò clear dáadáa ẹ jẹ́ kí n sáré kí àwọn èèyàn pàtàkì tí wọ́n wọlé wọ̀nyí gbogbo wa náà la ṣe pàtàkì. Mo kí dádì wa Jamiu Balógun dádì Bùsúyì Bankole dádì mi Kẹ́hìndé Jamiu dádì mi David Olúfisáyọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta sà dádì Jamiu Balógun mọ́mì mi Selilat Ṣómọ̀ọ́rìn ẹ ṣé mo dúpẹ́ my beautiful mommy Aliaja Idayat Muriana Fọlárìn ẹ ṣé ẹ kú ìfẹ́ mi o bàbá mi Ìjáyà General Ìjáyà General ọkùnrin mẹ́ta ẹ ṣé bàbá mi respect ẹ ṣé mo dúpẹ́ sà mo kí dádì Jẹ́jẹ́ Ìṣọ̀lá ẹ ṣé mo dúpẹ́ o dádì mi Kẹ́hìndé Jamiu ẹ ṣé ẹ ṣé òkè a máa tẹ̀síwájú àwọn bàbá wa tí wọ́n pè wọlé wọ́n ń gbà wá nímọ̀ràn pé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí akọni àwọn ò kì í ṣe ojo ẹ jẹ́ ká ṣe ọkàn akin nǹkan tí wọ́n fẹ́ máa ṣe gẹ́lẹ́ nìyàn kan máa dẹ́rù bá àwọn èèyàn màámi Felicia Awẹ́ màámi ẹ káàbọ̀ máa o mo fi orúkọ Jésù mo fi kí yín o a kù sí mi èní a máa ṣe púpẹ̀ láyé ẹ ṣé mo dúpẹ́ mà wọ́n ní Nàìjíríà ti expire láti 1914 to 2014 mo ń wo comment tí wọ́n ń kọ níbí báyìí bẹ́ẹ̀ ni let them know bẹ́ẹ̀ ni sá bàbá mi Jẹ́jẹ́ Ṣọ̀lá wọ́n ní kí n jẹ́ ká kún ọ mọ̀ pé láti 1914 títí dé 2014 ọgọ́rùn-ún ọdún ó ti expire so a ní láti ṣe kíni a ní láti máa tẹ̀síwájú àwo ò ṣe mọ́ ilé ti yá gẹ́gẹ́ bí ẹ̀yin àtẹ̀mí ṣe mọ̀ wípé wọ́n fẹ́ kí n máa tẹnumọ́ yan ok gẹ́gẹ́ bí èmi àtẹ̀yin ṣe mọ̀ pé Yorùbá kingdom Yorùbá nation ó ti wà kó tó di 1914 ó ti wà kí àwọn olórí burúkú òyìnbó yìí kí wọ́n tó wá ṣe kíni kí wọ́n tó parọ́ fún wa kí wọ́n tó fi rọ́pò wa lómi ọbẹ̀ jẹ táwa náà dẹ̀gbà àsìkò wá dẹ̀ ti tó láti máa padà lọ sílé wọ́n fẹ́ wọ́n kọ̀ àwa ń lọ mo wá fẹ́ bọ́ sí orí Tinubu kò sí ìgbà tí a máa sọ̀rọ̀ táwọn ò ní lọ sí orí Tinubu torí pé kí ni eléyìí kì í ṣe pé àwa kórìíra Tinubu àwa ò kórìíra Tinubu Yorùbá nation ò kórìíra Tinubu Yorùbá nation kórìíra pé irọ́ ni Tinubu ń pa Tinubu ò fẹ́ràn ọ̀ràn ẹ̀ Tinubu ó fẹ́ràn Fúlàní Tinubu kò rí nǹkan tí Yorùbá nation rí Tinubu tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lẹ́nìí Tinubu ò kí ń dá sí ibo ló máa ń lọ ọ̀dọ̀ àwọn Haúsá ibo ló máa ń lọ ọ̀dọ̀ àwọn Fúlàní ṣẹ́ni ta ló wí nígbà tí Ọlọ́run kò wí bàbá mi Dr. Mike Ọlá ọmọ ìyá mi bàbá mi ọ̀gá mi ọmọ ìyá mi èèyàn yìí ẹni tí ẹni tẹ́ Olúwadílé àtọ̀nà yín mú fún yín o gbogbo làálàá yín kò ní jẹ́ lásán láṣẹ Èdùmàrè àjọṣe èmi àtẹ̀yin kò ní bàjẹ́ ẹ ṣé mo dúpẹ́ sà ta ló wí nígbà tí Ọlọ́run kò wí Tinubu ta ló wí nígbà tí Ọlọ́run kò wí Tinubu ti sọ ara ẹ̀ di Ọlọ́run gẹ́gẹ́ bí bàbá Arẹ́gbẹ́ṣọlá ṣe sọ Tinubu ti rí ara ẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run Tinubu ti gbàgbọ́ pé òun lòun ní orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe Èkó nìkan orílẹ̀-èdè Nàìjíríà ó ti gbàgbọ́ pé gbogbo nǹkan tóun ti ń ṣe láti ọdún yìí gbogbo gómìnà tó ti ṣe gbogbo
gbogbo ilé ìgbìmọ̀ amòfin gbogbo ẹ̀ ó gbàgbọ́ pé lẹ́yìn Ọlọ́run òun dẹ̀ tún ni. Ta ló wí nígbà tí Ọlọ́run kò wí? Ta ló sọ fún Tinubu pé ǹjọ́ mọlẹ̀ tó máa mọ́la? Ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ bá wa béèrè lọ́wọ́ Tinubu wípé gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní Lekki toll gate kí ló rí sọ sí? Àwọn wo ló ṣe iṣẹ́ yìí? Ǹjẹ́ wọ́n ti mú wọn wá sí ìdájọ́? Ẹ bá a béèrè lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu wípé ta ni ẹni náà? Bí ènìyàn kọ́ ni Ọlọ́run ṣe rí. Kò sẹ́ni tó mọ ìgbà àti àkókò títa ni tí ọmọ ènìyàn yóò dé. Ta ló sọ fún Tinubu, Bọ́lá Ahmed Tinubu pé ó máa dé ipò ààrẹ? Mo ń rí àwọn ọmọ àlè kan, mo ń rí àwọn aláyébàjẹ́ kan, àwọn tí wọn ò mọ nǹkan tí wọ́n ń sọ, àwọn tó yẹ pé wọ́n kàn fi lé Ọlọ́run, wọ́n kàn fi ń bojú, àwọn tí ò sí òtítọ́ ní ẹnu wọn, àwọn míì ń kéwú ní, àwọn míì ń kírun, ṣùgbọ́n ọkàn wọn ó jìnnà sí Ọlọ́run. Wọ́n ń parọ́ fún Bọ́lá Ahmed Tinubu pé èmi ti ń rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn, wọn a máa búra, wọn á fi ayé àti ọ̀run, wọn á fi búra pé àníṣe Ọlọ́run àwọn sọ fún àwọn pé Bọ́lá Ahmed Tinubu òun ló máa di ààrẹ orílẹ̀-èdè ìlú mujẹmujẹyan. Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé irú Ọlọ́run wo ni àwọn ń sìn? Nítorí pé Ọlọ́run tí àwa ń sìn, ẹ má bínú o, ẹ̀yin ènìyàn mi, ẹ̀yin onígbàgbọ́, ẹ̀yin mùsùlùmí tí àbáláyé, ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn tó kù, àwọn tí Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì lọ sínú ìwò ìparun, tí wọ́n kọ̀ tí wọn ò sòtítọ́ fún nítorí àtẹnujẹ. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn pé Ọlọ́run wo ni àwọn ń sìn? Àwa fẹ́ mọ̀. Àwa Yorùbá, èmi, ó dẹ̀ dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ nínú ìtẹ́ wà níbí báyìí náà ẹ fi bẹ́ẹ̀ pé irú Ọlọ́run wo ni wọ́n ń sìn? Àwa fẹ́ mọ̀ irú Ọlọ́run tó ń sọ fún wọn pé àníṣe Bọ́lá Ahmed Tinubu ó máa dé ipò ààrẹ orílẹ̀-èdè yan ní ọdún tó èmi fẹ́ mọ̀. Àwọn aláyébàjẹ́, àwọn tó yẹ pé tiwọn, àwọn abiapá, mi ò ní dárúkọ ẹnikẹ́ni, àwọn abiapá, àwọn tí wọ́n ti fi èní tí wọ́n ti fi bọ ọ̀la wọn jẹ́, àwọn tí wọn ò rántí ọdún àti sùn, àwọn tí wọ́n ti gbàgbé ọ̀la, àwọn tí wọn ò rántí, tí wọn ò ní àròjinlẹ̀, àwọn tó yẹ pé wọ́n ń lùlù bámbámú ni mo yó, àwọn tí wọn ò bẹ̀rù Ọlọ́run. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn, àwọn tó yẹ pé wọ́n fi ẹni wọn sọ ìsọkúsọ sí ẹni ọ̀wọ̀, ẹni iyì, Gideon of our time, ẹni tí Ọlọ́run dídí gbé dìde, o bàbá wo lóyè Sunday ọmọ Adéyẹmọ. Àwọn ẹni ègbé, àwọn ẹni ìparun, àwọn tó yẹ pé tó bá di ọjọ́ kẹyìn wọ́n máa gbọ́ pé kúrò níwájú mi ìwọ oníṣẹ̀ṣẹ̀. Ẹ bá wa béèrè lọ́wọ́ wọn, èmi challenge wọn. Àwọn ara wọn kọ òtítọ́. Kí ni nǹkan náà? Kí ni àǹfààní? Kí ni oore tí Bọ́lá Ahmed Tinubu tí ó ti ṣe fún ìran Yorùbá? Ẹ sọ fún mi. Nítorí pé ọ̀ṣẹ́ rí ibi tá a bá dé báyìí, kò sí pé à ń respect ẹni tí ò yẹ ká fún lọ́wọ́, à ní fún lọ́wọ́. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Bọ́lá Ahmed Tinubu, bí mo ṣe sọ síwájú, kò kí ń ṣe, mi ò mọ̀ rí, mi ò kórìíra rẹ̀, ṣùgbọ́n mo kórìíra ọ̀nà ẹ̀. Nítorí pé ara ẹ̀ ó jìnnà sóòtítọ́, nítorí pé ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ó ń ké fún ẹ̀san. Ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ bá wa béèrè lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu pé kí ló ṣẹlẹ̀ sí late engineer Funsho Williams. Ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀. Ẹ bá wa béèrè wípé bàbá wa olóògbé Bọ́lá Ìgè, ẹ bá wa béèrè lọ́wọ́ wọn. Ẹ bá wa béèrè, bí mo ṣe sọ síwájú, Jùmọ̀kẹ́, ṣe rántí ní July 3rd, ẹ rántí ọmọbìnrin kan tí wọ́n pa nítorí pé ó ṣe rálì kò ṣe rálì ní July. Ẹ bá wa béèrè àwọn wo ló wà nídìí kíní wọ̀nyí. Kí ni ẹ béèrè, mo ń béèrè lọ́wọ́ yín ni o. Tinubu went to sing Yoruba Nation anthem in Fashionanti house. Is that right? Mo ń ka comments bàbá mi kan níbí báyìí, Yoruba Nation for real. Wọ́n sọ pé Tinubu ó lọ ń kọ orin Yoruba Nation, national anthem Yoruba Nation ní ilé Fashionanti. Ṣé ẹ rántí bàbá
Fáṣọrántì ṣé ẹ rántí wọn, bàbá tí ọmọ wọn pàdánù ẹ̀mí ẹ̀ tí àwọn Fúlàní tí wọ́n pa ní ọ̀nà ìgbà tí ọmọ wọn mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn Olúfúnkẹ́ Fáṣọrántì something, mo ti gbàgbé orúkọ ọkọ wọn bẹ̀t mo rántí orúkọ wọn dáadáa, Olúfúnkẹ́, nítorí pé olórúkọ mi ni wọ́n nígbà tí wọ́n wà láyé, Olúfúnkẹ́ Fáṣọrántì, mi ò mọ, mo ti gbàgbé last name ọkọ wọn, nígbà tí wọ́n lọ ń wo bàbá wọn láti Àkúrẹ́ tí wọ́n ń padà lọ sílé. Ṣé ẹ rántí àwọn Fúlàní? Kí ni Bọ́lá Ahmed Tinubu sọ? Ó gbè lẹ́yìn àwọn Fúlàní, so ó tún wá lórí lọ́rùn láyà, ó ń lọ ń kọ orin ilẹ̀ Yorùbá. Ṣé ẹ ti rí pé aláyé bàjẹ́ ni Tinubu? Ṣé ẹ ti rí ìdí táwa ṣe máa kọ fún Tinubu lélẹ̀? Nítorí pé nǹkan tó ṣe ní ilẹ̀ Yorùbá yìí ó ti tó gẹ́. Kí ló dé? Kí ni ìdí ẹ̀? Ayé ó ti rí ara ẹ̀ bí Ọlọ́run. Tinubu ti rí ara ẹ̀ bí Ọlọ́run, bó ṣe ń gba wájú ló ń gba ẹ̀yìn, ó ṣà ń wọlé sí àwọn ènìyàn lára ní. Kí ni nǹkan náà? Kí ló dé pàápàá? Kí ló dé tó ṣe lọ kọ orin Yorùbá national anthem? Ṣé bí wọn ló fẹ́ jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà? Orin orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kó máa kọ. Kí ló kàn ẹ́ pẹ̀lú ìran Yorùbá? Ó ti ní wò bá wa ṣe, àwa náà dẹ̀ bá ẹ ṣe. Ọ̀rẹ́kùnrin, nǹkan tí èèyàn bá gbìn òun ló máa ká. Ẹ bá wa béèrè pé kí màmí Janet Dáramọ́lá, ẹ káàbọ̀ màmí, ẹ ṣé mo dúpẹ́ mà. Ẹ bá wa béèrè pé nǹkan, ẹ bá mi sọ fún pé Tinubu pé nǹkan tó bá gbìn ló máa ká. Kí ni wọ́n náà kọ orin Yorùbá nation anthem? Ta ló rán níṣẹ́? Tí ẹ bá rántí gbogbo kinní tó ń lọ káàkiri ní ẹnujọ́ mẹ́ta yìí, àwọn àwòrán kan tó ń lọ káàkiri ní ẹnujọ́ mẹ́ta yìí lórí irọ́ ni Tinubu kan Yorùbá nation anthem. Tinubu is a scam. Bẹ́ẹ̀ ni, Tinubu is a scam. Tinubu is a mafia. Tinubu dídì ń jẹ́ kí ayé kí ayé ó fi ayé ní ìran Yorùbá lára. Ìran Yorùbá ló kàn mí. No, her husband name is ọ̀rẹ́kùnrin. No, mi ò rò pé no, ọ̀rẹ́kùnrin ni last name ọkọ. No, mi ò rò bẹ́ẹ̀ sà. Kì í ṣe ọ̀rẹ́kùnrin. Ọlákùnrin, I think Ọlá something ni Ọlákùnrin, yes. Ṣé ọ̀rọ̀ mi yé yín? Tinubu kò fẹ́ràn ọ̀rọ̀ Yorùbá, irọ́ ló ń pa. Irọ́ ni Tinubu ń pa. Bó fẹ́ bó kọ̀, àwa Yorùbá nation, àwọn ò ní gbà. Ẹ jẹ́ kóun máa sọ̀rọ̀ bí Ọlọ́run, kó máa jayé ọba, kó máa jayé pé kò sẹ́ni tó máa mú òun sí. Ṣùgbọ́n nǹkan tèmi mọ̀ ni pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láláì máa jẹ̀yà. Gbogbo ẹ̀jẹ̀ àwọn ọmọ tí wọ́n ta sílẹ̀, àwọn ọmọ tí ò ṣẹ̀ tí ò rò, tí wọ́n ta sílẹ̀ ní Lekki toll gate, ó ń béèrè, ó ti dìde, ó ń béèrè ẹ̀san. Ẹ̀jẹ̀ late engineer Bukola Williams, ó ti dìde, ó ń béèrè fún ẹ̀san. Ẹ̀jẹ̀ Jùmọ̀kẹ́, ó ń béèrè fún ẹ̀san, àti àwọn bẹ́ẹ̀ lọ. Àbí ọmọbìnrin tí wọ́n pa sínú bus, kí lorúkọ ọmọbìnrin yìí? Orúkọ ẹ̀ sápá mi lórí, that beautiful girl. Ẹ bá wa béèrè lọ́wọ́ ẹ̀. Ọmọbìnrin Tolúlọpẹ́ Arótilé, ẹ̀jẹ̀ ó ti dìde, ó ń ké, ó ń béèrè fún ẹ̀san. Gbogbo ẹ̀yin ìyá Tinubu, gbogbo ẹ̀yin ọmọ Tinubu, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣépè fún ara yín, tẹ́ ń ṣépè fún ìrandíran yín, ó jẹ́ pé Èdùmàrè dẹ̀ ti fi àṣẹ sí tó máa rí bẹ́ẹ̀ fún gbogbo yín àti ìrandíran yín, torí kì í ṣe tiwa, ẹni jẹ́rú lérú tàn. Gbogbo ẹ̀jẹ̀ àwọn yìí ti dé, ó ń béèrè fún ẹ̀san. Tinubu is a scammer. Enough of Tinubu nonsense nínú ìran Yorùbá. Ó ti tó, àsìkò ti tó kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ̀nyí gan kí wọ́n yé gba Tinubu ní àlejò mọ́. Ẹ káàbọ̀ bàbá mi Àbáyọ̀mí Àjàyí, Dádì Jimoh Adéayọ̀mí, ẹ ṣé mo dúpẹ́. Dádì Jayé Ọládìméjì, Dádì Ayọ̀mídé Lámídì, ẹ ṣé sà. Àsìkò ti tó láti ṣe kíni, láti gbógun ti ìwà ìbàjẹ́. Inú mi máa ń dùn, máa ń like láti sọ ìwà ìbàjẹ́ kò dára. Ẹ jẹ́ ká dìjọ gbógun ti ìwà ìbàjẹ́. Tinubu, Ọlọ́run fọ̀run kẹ́ bàbá wa Babátúndé Ìdí Àgbọn, ìwà ìbàjẹ́ kò dára. Ẹ jẹ́ ká gbógun ti ìwà ìbàjẹ́ Tinubu.
mo ń ka comment, ẹ jẹ́ kí n ka comment bàbá mi Ìjáyà General. Tinubu always tell police to kill Yoruba Nation movement and send soldiers to kill Igbo. Okay, ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí nǹkan tí bàbá mi yìí sọ. Wọ́n ní Tinubu ó ṣe kí ni? Okay, Tinubu ó máa ń gbógun ti gbogbo àwọn tó bá ń pariwo Yorùbá Nation, Yorùbá Nation. Wọ́n ló wà nínú àwọn tí ó kógun lọ sí ilé bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ. That's something to talk about. Ẹ jẹ́ ká dìjọ sọ nípa ẹ̀. Á dára fún yín bàbá mi Ìjáyà General. Màá kí ẹ̀yin tó kù bẹ́ ṣe ń wọlé mò ń kí wa o. Ṣé ẹ rántí July 1st, 2021 ọdún tí ó kọjá? Ọjọ́ burúkú èṣù gbomi mu. Ọlọ́run ò tún ní jẹ́ kírú ọjọ́ náà tún ṣẹlẹ̀ mọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ ìyá wa Lady K. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Èdùmàrè, ká dúpẹ́ lọ́wọ́ Mọ́remí of our time, ìyá wa Lady K. Tí kì bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run, kí lẹ̀yin àtèmi ìbá máa sọ lẹ́nu? Tí kì bá ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ibo ni Yorùbá Nation? Ǹjẹ́ Yorùbá Nation tiẹ̀ máa wáyé mọ́? Ẹ jẹ́ ká ronú sí. Ẹ jẹ́ kẹ́yin àtèmi dìjọ ronú sí. Nǹkan tí bàbá mi yan sọ ni mò ń talk about. Tí bàbá mi comment bàbá mi Ìjáyà General. Gbogbo àwọn tí wọ́n bá ti ń sọ nípa Yorùbá Nation láti ọjọ́ tí ó ti pẹ́, láti ọjọ́ tí ó ti pẹ́ ní Tinubu tó ti ń ṣe iṣẹ́ ibi yìí. Ara nǹkan tá à ń sọ nìyí pé kí ni a máa gbógun ti ìwà ìbàjẹ́. Èmi ìgbógun ti ìwà ìbàjẹ́ Tinubu. Ẹ jẹ́ kí n sọ fún wa, ó ti bẹ̀rẹ̀ láti ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ìyẹn lọ bẹ́ẹ̀. Bàbá wa Bọ́lá Ìgè, tí ẹ bá rántí, ṣe bá wo bàbá yìí ó nífẹ̀ẹ́ ìran Yorùbá. Ó ti pẹ́ láti ọdún tí ó ti pẹ́ ni wọ́n ti ń sọ̀rọ̀ Yorùbá Nation, Yorùbá Nation, Yorùbá Nation. Bàbá wa Bọ́lá Ìgè, Ọlọ́run kó dẹlẹ̀ fẹ́ni re. Ó ṣe ni láàánú pé títí di àsìkò yìí wọn ò mẹ́ni tó pa bàbá Bọ́lá Ìgè. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹni bàbá late MKO Abiola bíyàn náà ṣe dìde nìyẹn, àwọn náà nífẹ̀ẹ́ ran wọn wọlé. Ẹ wo pátá yan. Ṣùgbọ́n ẹ wo kí ni wọ́n ṣe? Gbogbo ẹnikẹ́ni tó bá ṣàn ti ń sọ, tó bá ti ń jà fún ìran, tó bá nífẹ̀ẹ́ ìran, bó o bá ọ pa, bó o bò bù lẹ́sẹ̀, òun ni. Tinubu dẹ̀ wà nínú wọn. Tinubu na mafia. Mafia ni Tinubu. Tí ìgbẹ̀yìn ẹ̀ kò ní ṣe kí ni? Kò ní sunwọ̀n. Ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ wá wò, ṣe rí pé Ọlọ́run yìí, Ọlọ́run tó lágbára. Tẹ bá wò, ìdí nìyí ó kún ara nǹkan tí máa ń fi sọ pé Yorùbá Nation ìpìlẹ̀ tí Elédùmarè fi lélẹ̀ ni, tí ò sí ẹ̀dá alààyè kankan tó lè gbé ṣubú. Ẹni tó bá gbìyànjú ẹ̀, ó máa parun. Bí Fáráò ṣe parẹ́, bẹ́ẹ̀ lónítọ̀hún ṣe máa parẹ́ tìrantìran dẹ̀ ni. Láṣẹ Èdùmàrè. Mi ò ṣẹ́ ìpè ọ̀rọ̀ ni mò ń sọ o. Ẹ jọ̀wọ́ ẹ gbọ́ mi dáadáa. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí Tinubu nìyẹn, láṣẹ Èdùmàrè àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. Tí ẹ wá wò pé Ọlọ́run wà fún wa, Ọlọ́run wà fún Yorùbá Nation. Tí kì bá ṣe pé Ọlọ́run wà fún Yorùbá Nation, kí ni ẹ̀yin àtèmi ìbá máa sọ nígbà tí wọ́n lọ sí ilé olóyè ní July 1st ọdún tí ó kọjá? Kò dẹ̀ ṣẹ̀yìn Tinubu. Nítorí pé ó ṣe kíni, ó ti lulẹ̀. Ta ló gbé Buhari débi tó dé? Ta ló gbé débẹ̀? Kò ṣẹ̀yìn Buhari, kò ṣẹ̀yìn Tinubu náà. Ó lulẹ̀. Kò ṣe, ó mọ̀ sí dáadáa. Ó mọ̀ sí dáadáa. Ó wá ń sáré káàkiri nísìn. Ó kún ara nǹkan tó jẹ́ pé kíni, tó jẹ́ kí mi ò dá lẹ́jọ́ o, ṣùgbọ́n tó jẹ́ kí kọ́lọ́run kẹ́yìn sí. Ọlọ́run ti kẹ́yìn sí. Ọlọ́run ti kẹ́yìn sí. So Yorùbá Nation yan ni wọ́n wá lọ káàkiri, òun gba wájú, òun gbẹ̀yìn, òun rán àwọn èèyàn nínú àwọn aláyébàjẹ́ bíi tiẹ̀, òun rán wọn wọnú Yorùbá Nation kí wọ́n máa lọ bá wọn ṣèpàdé, kí wọ́n máa wá sọ fún yín bó ṣe ń lọ. Ẹlòmíì náà jẹ́ wọn bẹ̀rù Ọlọ́run, wọn náání, wọn bìkítà. Wọn rántí ọjọ́ tí wọ́n máa sùn tó máa kù wọ́n
kù iṣẹ́ ọwọ́ wọn, ọjọ́ tí wọ́n máa dúró ní ọjọ́ níwájú ìtẹ́ ìdájọ́ tí wọ́n máa jíyìn iṣẹ́ wọn ò rántí. Gbogbo yín pátápátá tí ẹ lọ́wọ́ sí bí wọ́n ṣe ń fìyà jẹ ìran Yorùbá, gbogbo yín pátápátá tí ẹ mọ̀ tí ẹ lọ́wọ́ sí bí wọ́n ṣe lọ sílé olóyè ní ọdún tí ó kọjá ní July 1st ọdún tí ó kọjá tí wọ́n pa àwọn èèyàn méjì sínú ibẹ̀ títí di àsìkò yìí tí wọ́n ti gbé òkú wọn sílẹ̀, gbogbo yín pátápátá ní kọ̀ọ̀kan. Èmi ò mọ̀ yín, mi ò, Ọlọ́run mọ̀ yín, ẹ ní lọ kúrò láyé kẹ́ má jẹ̀yà. Ẹ ti gbin igi oró sílẹ̀ already, ẹ ti gbin igi oró sílẹ̀. Ó kàn ṣe ni láàánú ni, torí pé tí olódodo bá, tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà, olódodo á jẹ níbẹ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ìwé mímọ́ ó jẹ́ kó yé wa pé Ọlọ́run òun ni òun á máa béèrè ẹ̀ṣẹ̀ láti ìran kìíní dé ìran kẹrin. Ṣẹ́rí, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, mi ò dẹ̀ṣẹ́ ìpè, ọ̀rọ̀ ni mò ń sọ. Tèmi dẹ̀ yé mi. So kí ló wá ń wá káàkiri? Kí ni nǹkan tó fẹ́ ṣe? Ẹ bá mi béèrè. Now, bí ẹ̀yin àtèmi ṣe gbọ́ tí a dẹ̀ mọ̀ káàkiri gbogbo àwọn tó wà ní Àbújá, gbogbo ìlú tó wà ní Àbújá, Amẹ́ríkà ni, Canada ni, tí wọ́n náà diplomat, àwọn tó ń ṣojú wọn, tí wọ́n ní wọn káàkiri, kí ni wọ́n ń ṣe? Wọ́n sọ pé káwọn ọmọ àwọn máa padà bọ̀ wálé. So ibo ni Tinubu wà? Tinubu, ẹ bá béèrè pé how market? Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilé aṣòfin, ìgbìmọ̀ aṣòfin, gbogbo yín pátápátá tí ẹ jẹ́ ọmọ Yorùbá, tí ẹ dákẹ́ tẹ̀ ń wò, tí gbogbo eléyìí ń ṣẹlẹ̀, àwọn tó tẹ̀lé Yorùbá dó, wọ́n máa béèrè lọ́wọ́ gbogbo yín pátápátá ní kọ̀ọ̀kan ibi tí ẹ sì rán Yorùbá dé. Ibi tí ẹ sì rán Yorùbá dé, wọ́n máa béèrè ní ọwọ́ yín. Ẹ jẹ́ kí n sáré play voice note yìí fún wa. Ọ̀rọ̀ bẹ̀ ó ṣe kí ni? Ó mú yes dání. Mo gbọ́ báyìí, mo dẹ̀ mi orí. All Nigerian military are fake. Bẹ́ẹ̀ ni sà, they are fake. Ẹ jọ̀wọ́ ẹ farabalẹ̀ gbọ́, ẹ máa bá mi like love, ẹ bá mi pín. Àṣírí irọ́ tú, ojú olóró rèé o, ẹ wo Buhari ẹni bí, ẹ wá gba òṣìkà tó fẹ́ pa Yorùbá run, ó fẹ́ sọ wá dẹrú wọn. Àṣírí irọ́ tú, ojú olóró rèé o, ẹ wo Buhari ẹni bí, Buhari òṣìkà, ó fẹ́ pa kádàrádà, ó fẹ́ sọ Yorùbá dẹrú wọn. Àṣírí irọ́ tú po. Adúpẹ́ lọ́wọ́ America intelligence. Tẹ́ ẹ bá wa tú àṣírí irọ́. Tẹ́ ẹ dẹ̀ tí ń kó gbogbo àwọn ọmọ yìí kúrò nílùú. Nítorí pé kí ni? Buhari ti kó gbogbo ISWAP, gbogbo Al-Qaeda àti gbogbo terrorist pátá, wọ́n fẹ́ gbalẹ̀ wa. Àkọ́kọ́, yegede ojú tì í, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọlọ́jẹ̀lú, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dàlẹ̀, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹni ibi. Yegede ojú tì í, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ sọ̀gbà yìí ká ojú yọbọ́, kàndòkàndò, èmi ló kàn wípé àfikún lọ́jà rẹ̀. Aláfọ̀ṣẹ́ làwa, àwa kì í fàfọ̀dànù. Làákàyè náà ń pè bẹ́ẹ̀. A ò wó yọrin, a ò tẹ yọrin, a ò wọnú ẹ̀mí. Ṣùgbọ́n olóye òun lọ̀rọ̀ máa ń yé. A ti sọ tẹ́lẹ̀ wípé kò ní sí ìdìbò ní 2023. A ti sọ wípé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí níṣẹ́ náà dà yín sórí pápá pé kẹ́ ẹ máa lé kádàrá òfo kiri, kẹ́ ẹ má bàa rójú ráyè mọ ohun tó kàn láti mú ṣe, kẹ́ ẹ má bàa rí ojú ráyè ṣe ohun tó yẹ kẹ́ ẹ ṣe lákòókò tó yẹ kẹ́ ẹ ṣe. Wọ́n dà yín sórí pápá, ẹ̀ ń sáré ẹṣin oníwòlímọ̀ kiri, ẹ̀ ń pariwo èmi ló kàn. Ojú yín wá já báyìí, gbogbo àkókò tẹ́ ń pariwo èmi ló kàn. Buhari ẹni ibi ẹni èṣù, ẹni àṣetánì,
ó ń kógun wọ̀lú, Dangote ń kógun wọ̀lú, wọ́n ń kógun wọ̀lú, Gombe Express ó ń kógun wọ̀lú, ó ń kó ẹṣin wọ̀lú, ó ń kó ohun ìjà wọ̀lú, ó ń kó ìjà wọ̀lú. Ẹ̀ ń pariwo ẹ̀yin ló kàn, ẹ̀yin ọlọ́dẹ lórí ń pariwo ẹ̀yin ló kàn. Ó tán bí ò tán, ojú yín já. Ó tán bí ò tán, ojú yín já. Buhari lóyún ọ̀tẹ̀, ó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ó fẹ́ bímọ ogun, ó fẹ́ bímọ ìparun sílẹ̀ Yorùbá. Ojú tì yín o, gbogbo ẹ̀yin alágbe, gbogbo ẹ̀yin oníbàárà, tẹ́ pèrè ayé lóní tíátà, ojú tì yín o. Gbogbo ẹ̀yin alágbe, tẹ́ pèrè ayé lólórin, kwam òpònú, ojú tì ẹ́. Kọ̀lẹ́tì àyìnlá, afọ́fun gbému, ojú tì ẹ́. Ṣebí bàbá yín ló lè ṣe náà pariwo kiri. Àwa dẹ̀ sọ fún yín pé kò ní sí dìbò. Tó bá kọ̀rọ̀ kẹ́ dìbò, ogun ni Buhari máa kó jàlú. Àwọn onílàka ètò bá ń gbóhùn ẹnu mi ti mọ̀ pé mi ti ń sọ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n ẹ̀kọ́ la fẹ́ lò. Ojú ti gbogbo yín pátápátá po. Ibi ẹ fojú sí ọ̀nà kò gbabẹ̀. Buhari mọ̀ wípé bí Fúlàní bá gbàpò tí Fúlàní ẹgbẹ́ rẹ̀ kò ní dìbò fún. Ó mọ̀ pé Yorùbá kò ní dìbò fún. Wọ́n dẹ̀ ti mọ̀ wípé ojú yọbọ́ ẹ̀yin ló kàn, kò lẹ́ni lẹ́yìn mọ́ rárá. Yorùbá kò fẹ́ràn rẹ̀, Haúsá kò fẹ́ràn rẹ̀. Ní ìgbà tí Osman Fodio tó ti pa ọ́ láṣẹ pé kó lọ gba gbogbo ilẹ̀ ni Fúlàní ti ń gbé gbèsè. Ìgbà tó òyìnbó dẹ̀jàjà wá pọ̀ wọ́n lẹ́yìn, òyìnbó British tó ń kí wọn lẹ́yìn pé kó sá máa pa gbogbo ẹni tó kù, wọ́n lè máa fún wọn lólè jà torí pé wọn kò lọ́pọlọ. Inú Fúlàní dùn, ayọ̀ wọn kún. Wọ́n rò wípé Ọlọ́run ọba ló ṣètò rẹ̀ wípé kí gbogbo ilẹ̀ tó kù kó jẹ́ tọ̀wọn aláìníran. Ẹ̀yin ọlọ́jẹ̀lú, ọmọ àlè Yorùbá, ẹ̀kọ́ ẹ̀ ò fura. Ọjọ́ kò tó jọ́, ọjọ́ kò tó jọ. Ojú ọba kàndókándó tó tún wá kó ọmọ Yorùbá sí oko ẹrú ayérayé ẹlẹ́ẹ̀kejì. Ó sọ pé ó ṣe kìíní, ó lulẹ̀. Ó ló ṣe kejì, ó lulẹ̀. Ó ló ṣe kẹta, ó lulẹ̀. Tó bá kọ̀rọ̀ kó lo làákàyè, kó fi Buhari kó jẹ́ kó kú síbi tó lulẹ̀ sí. Ó tún lọ gbé dìde, ó tún fà lọ́wọ́ sókè nítorí ìjẹkújẹ ti ara rẹ̀. Wípé tó bá ṣe tán, á gbé fóun. Ọjọ́ kò tó jọ́, ọjọ́ kò tó jọ. Fúlàní ìtò ń sunkún níjọ́sí kójú ọba tó lọ fà lọ́wọ́ sókè tó ń sunkún wípé hèpà àti mú èròǹgbà Osman Fodio ṣẹ ó bọ́mọ òun lọ́wọ́, ó ń sunkún. Ojú ọba kò mọ̀ wípé igbe tí yẹn ń ké nìyẹn. ń gbò jàjà tó lọ fà lọ́wọ́ sókè tó gbé sípò, ó bá fọwọ́ gbára ẹ̀ lórí wípé ayé òun dáa. Ìyẹn ni pé lójú ayé òun máa gba gbogbo ilẹ̀ tó kù fún Fúlàní. Ó lámùwọ́ Ọlọ́run ni, ó lọ́lọ́run ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ pé kóun gbà, òun á dẹ̀ gbà. Ó wá kó gbogbo ẹ̀yin dàdàngán ní olóṣèlú ọmọ Yorùbá. Ó wá kó gbogbo ẹ̀yin ọba, ó kó yín sábẹ́ aṣọ, ó ń fún yín jẹ, ó ń fún yín mu. Inú yín ń dùn. Àṣà ń bẹ́yẹ lẹ́yìn ṣeré, ẹyẹ lẹ́yìn yọ̀, ẹyẹ lẹ́yìn fi kú ṣeré. Ojú yín já o, ojú yín já. Ṣùgbọ́n Olódùmarè kò ní jẹ́ kẹ́ kó wa sẹ́rú ẹlẹ́ẹ̀kejì, a kò ní gbà. Ó wá jọjá yín lójú báyìí pé kò sí ìdìbò ní 2023 gẹ́gẹ́ bá ti ṣe ń sọ o. Kò sí ìdìbò. Tó bá kọ̀rọ̀ kẹ́ dìbò, ogun la máa jà, ogun òun dé báyìí. Ọjọ́ kò tó jọ́, ọjọ́ kò tó jọ. Ọjọ́ kò tó jọ́, ọjọ́ kò tó jọ. Fúlàní parí ètò. Ó kọ́kọ́ jù síta. Ó gbé lọ sọ́lẹ̀ bí èlùbọ́. Ó gbé ta. Ó ní àwọn ajínigbé wọ́n fẹ́ wá jí òun gbé l'Àbújá. Ẹ̀yin olópònú ọmọ Yorùbá tẹ́ wà ní House, tẹ́ wà ní Senate.
gbogbo ẹ̀yin olóṣèlú ọmọ Yorùbá Rájí Fáṣọlá ẹ̀nàjú kalẹ̀ bí èrè Ìbíkúnlé Amósù ẹ̀nàjú kalẹ̀ bí èrè Gbàgbàbí Àmìlà ẹ̀nàjú kalẹ̀ bí èrè gbogbo ìṣojú rondo bí ẹ̀pà ọlọ́mọkọ̀ nítorí pé ẹ̀rọ lè jà torí pé ẹ̀rọ owó jí ẹ̀kọ́ ẹ̀ ò bìkítà ẹ̀ ò wòye ẹ̀rọ yẹ ẹ̀mọ̀ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń pùṣì ẹ̀ sẹ́yìn ẹ̀yìn kápẹ́ẹ̀tì ẹ̀ ń pàfilẹ̀ èbó fún gbogbo ọmọ Yorùbá wípé ní 2023 nǹkan ó máa kan èmi ló kàn á dẹ̀ ń sọ fún yín pé ọ̀gbẹ́ni ńṣe ló fà yín sí rìn diversional therapy ló ṣe fún yín diversional therapy ló ṣe fún yín bí ìgbà tí àwọn ọmọ dìdìrì méjì tó bá ń pariwo lọ́ọ̀dẹ̀ tọ́lọ́gbọ́n já tó gbé bọ́ọ̀lù tó sọ sáàrin wọn ó ní kó máa gbà kiri ohun tó ṣe fún yín nìyẹn ẹ̀ ń gbá bọ́ọ̀lù olóṣèlú kiri ó tún ń gbọ́n yín lówó dànù ìgbà tó lè sọ pé fẹ́ wá jí òun gbé tó pa sódà bíi mẹ́ta bíi mẹ́rin ara kò tún ìfún yín dry run ó ṣe ètò yẹn nígbà yẹn ó fi yẹ̀ yín wò pé bóyá ọpọlọ yá jí wá ó rí i pé wèrè sí ní afọ́fún gbẹ̀mù sí ní ó dẹ̀ ń wòye wípé àṣewèrè náà bí òye ohun tóun ṣe kò tiẹ̀ tí yé wọn bó bá jẹ́ pé ó yé wọn ọ̀bá mọ̀ wípé irọ́ lòun ń pa àwọn ẹ̀ ń sọ wípé ohun tí Buhari ń ṣe kò kọjá wípé kó gbé ìjọba fún àwọn terrorist kó dàbí pálọ́kù olè gbà ń bò bá sá lọ tán tó ti fi ẹ̀mí àwọn ènìyàn tó ti fi rúbọ á wá lọ gbé jáde wá níbi tó gbé pamọ́ sí á wá dìklẹ́ ara ẹ̀ gẹ́gẹ́ bí Grand Kadi Ayatollah General of Nigeria àgbà gbogbo lẹ̀tọ̀ abọ́máfọ́ làákàyè ẹ kò débẹ̀ pẹ̀lú gbogbo òwe òṣì tó ló kà ìwọ dídí pòfẹ́sọ̀ ọpọlọ orí ẹ kò tó ọpọlọ ẹja ọpọlọ orí ẹ nígbà tó débi tí owó wà ọpọlọ ẹ kò tó ọpọlọ orí ẹja wo òróye yẹn Òṣínbàjò òróye yẹn ó yí ẹ sí báyìí ọwọ́ bà ràn rẹ ẹ̀yin alásọkójẹ Lai Muhammed Arẹ́gbẹ́ṣọlá tó torí ọmọge lọ́gọ ẹ̀yin òróye yẹn ẹ rí ẹ mọ tó ń ṣẹlẹ̀ àtẹnujẹ ló fẹ́ pa balẹ̀ ìgbéra yín Buhari àwọn Fúlàní tó tojú yín pa Abíọ́lá tó tojú yín pa Délégiwá díẹ̀ ló kù kan para Ọládipúpọ̀ díà gbogbo ìkàn ọmọ Yorùbá ni wọ́n ń pa ṣojú iná ṣe pa Bọ́lá Ìgè ó tún sì sọ fún yín pé òun máa gbéjọba lè di 2023 ẹ̀ tún sì ń gbàgbọ́ nítorí ìjẹkújẹ tẹ̀ ń jẹ olórí burúkú nìyẹn tí America intelligence bá fi sọ wípé káwọn ọmọ orílẹ̀-èdè kúrò níbì kan ìlú yẹn ti bàjẹ́ àmọ́ṣẹ́ Ọlọ́run á gbà wá o Ọlọ́run á gbà wá o Ọlọ́run á gbà wá o ṣojú yín ni Abacha ṣe sọ níjọ́sí pé òun máa bọ́ kakí ilẹ̀ òun máa gbé agbádá wọ̀ ọmọ Fúlàní síbẹ̀síbẹ̀ omi kò tí ì yí ẹ̀yin Yorùbá olórí burúkú wọ̀nyí tẹ́lẹ̀ wà nínú ìjọba òye kò tí ì yé yín gbogbo aṣíwèé lọ́mọ Yorùbá tẹ́ ń gba káàdì ìbò tá à ń sọ fún ipá ìṣẹ̀dàrú lẹ́ ṣe òye kò tí ì yé yín ó yé yín báyìí ó yé yín báyìí ó yé yín báyìí gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn tó yẹ kẹ́ ẹ ti fura kẹ́ ẹ ti ra ìbọn wọ̀lú bìbà táwọn ajìjàgbara tó máa fi dáàbò bò yín níṣẹ̀lẹ̀ ń bú wọn
ẹ̀ ń pè wọ́n ní tọ́ọ̀gì ẹ̀ ń bú Májàsọ́lá Ìgbòho òòṣà Májàlúrú ni ó dẹ̀ sọ fún òpònú yín ó ní nǹkan tí mo rí ẹ̀yin ò rí ni òun ni mo ṣe ń kara òun ni mo ṣe ń gira ó ní tí mo rí ẹ̀rí ni ó máa sọ yín dẹrù ṣùgbọ́n gbogbo ẹ̀ ọlọ́jẹ̀ ló lórí burúkú yìí ẹ̀sọ́ lórúkọ tí ò dáa ojú yọ̀bọ̀ ṣètò àti Buhari ó ní kọ́ lọ pa ọlọ́run ló kó yọ ó wá jọjá ẹ lójú báyìí ó jọjá ẹ lójú báyìí àṣírí irọ́ yín tú ẹ̀yin dìdìrìn ẹ̀yin lórí burúkú tẹ́ ẹ tún fẹ́ kí Fúlàní wá ti dà bọ inú òkun lójú ayé yín ẹ débi owó tán ẹ̀yin olórí burúkú Arẹ́gbẹ́ olórí burúkú Láì Muhammed ẹ gbàgbé ìtàn Ìlọrin Ọ̀ṣínbàjò ọlọ́pọlọ bí ọpọlọ orí ẹja òjò kò sì kalẹ̀ ńbẹ̀ títà fi ta ẹ̀rọ Yorùbá kí swap ń bọ̀ wọ́n kó gudé ṣojú yìí ni Dangote ṣe ń fi gbogbo mọ́tò ẹ̀ gbogbo tírélà ẹ̀ kó ìbọn wọ̀lú AK-47 níṣojú olórí burúkú yín ó ní Gombe Express ló ń fọdọdún ojoojúmọ́ kó ìdà kó àdá kó ajá kó ẹṣin ogun wọ̀lú Ọ̀ṣínbàjò orí ẹ̀dẹ̀ burú títí ọpọlọ ẹ ti di ọpọlọ ẹja ó sì jókòó síbi wípé ẹ máa dìbò ṣé ìgbà tí Ọbásanjọ́ fẹ́ gbé ìjọba tiẹ̀ sílẹ̀ ṣé ó ké pe gbogbo àwọn Yorùbá tó àjákèjádò àgbáyé pé kó máa kó AK-47 lọ sí òkú olóko kó máa kó lọ sílẹ̀ Haúsá kó máa lọ kidnap wọn ṣé ìgbà tí Goodluck Jonathan fẹ́ gbéjọba tiẹ̀ sílẹ̀ ṣé ó ké sí gbogbo Ìgbò káàkiri àgbáyé pé kó máa kó AK-47 kiri tóun tó gbéjọba sílẹ̀ olórí burúkú yín Buhari ń pe gbogbo terrorist ní gbogbo West Africa pé kó wá fi ilẹ̀ Yorùbá ṣẹlẹ̀ kó wá fi ilẹ̀ Ìgbò ṣẹlẹ̀ pé ilẹ̀ bàbá wọn ni kò dẹ̀ dẹ́kun àti máa kó ìbọn wọ̀lú níṣojú olórí burúkú yín àwọn sójà Buhari Fúlàní wọ́n á dá ọba dọ̀bálẹ̀ nílùú lórílẹ̀-èdè Yorùbá wọ́n máa bóńdì ìyẹn ò tí ì tó ìrònú fẹ́ni tó mòye yín ìyẹn kò tí ì jẹ́ kí ọpọlọ yín jí nítorí nǹkan tẹ́ ń jẹ olórí burúkú ni yín o ẹrú lẹ fẹ́ sọ wá dà yìí o ṣẹ́ni tó fẹ́ gbéjọba lẹ̀ kó nǹkan ogun wọ̀lú ẹ̀yin aṣiwèrè ọmọ Yorùbá ní Senate ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá ní House of Representatives ẹ̀yin oníṣòwò ńláńláńlá ọmọ Yorùbá tẹ́ ń bájọba ṣòwò pọ̀ nítorí pé ẹ̀yin rí jẹ ebi lẹ̀ para ìlú ẹ sì jókòó síbi orí burúkú pé 2023 election ṣẹ́ni tó fẹ́ gbé ìjọba sílẹ̀ ó ń kó nǹkan ọjà wọ̀lú olórí aburú yín àwọn Fúlàní dẹ̀ sọ wípé àwọn máa pa wá láti inú ìgboro láti inú igbó wá sí ìgboro ẹ ò tẹ́tí sí ẹ ò fiyè sí ẹ ò ṣújà wọ́n ń pa wá ní ṣọ́ọ̀ṣì wọ́n ń pa ní mọ́sálásí wọ́n ń wọ̀ wá wọnú igbó wọ́n ń dúbú wá ilẹ̀ Yorùbá bọ́bá rẹ̀ ti mú wọn kó tó mú wọn Buhari á ní kó fi wọ́n sílẹ̀ ẹni pé ẹ̀ tí ìmọ̀ àrà tó fẹ́ dá olórí burúkú ni ayé akọ̀yìn ọ̀run akọ̀yìn ṣé ẹni bí tẹ́ bá wá dé ṣé ẹni bí tẹ́ bá wá dé ṣé ẹni bí tẹ́ bá wá dé àṣírí yín túpọ̀ Buhari nísìnyí ó ti wá lọ pé ISWAP pé kó máa bọ̀ ó ti pé ISWAP pé kó máa bọ̀ kó wá ṣe kangaroo takeover irú ìtòṣẹlẹ̀ ní Afghanistan kó wá ṣe fún wa a ṣílẹ̀kùn Àbújá sílẹ̀ a ní kó wọlé abọ́máfọ́ tiẹ̀ bá ẹ
bàbá bá ẹ̀ ń bẹ̀ ọ́ máa bẹ̀ ẹ́ lórí. Àánú wo bàbá yìí máa ṣe mí tèmi máa ṣe Ọlọ́run o. Wọ́n fẹ́ fi ikú ẹlikọ́pítà pa ẹ́ níjọ́sí o bọ́ ń bẹ̀. O wá jókòó síbẹ̀ torí jẹkújẹ. O pariwo wípé Buhari àwọn ọmọ Yorùbá tẹ̀ ń pa ètí ṣe jẹ́ Ọlọ́run mú yàrá ìyá ẹ̀. ISWAP ti ká ẹ má bùjá. Ìwọ náà máa kọ́kọ́ bẹ́ lórí sọnù. Abẹ́rẹ́ Ají Fáṣọlá lórí. Abẹ́rẹ́ Muhammed lórí. Pátápátá òun léegun àwọn terrorists máa ń daṣọ borí. Wọ́n á pa ìtàn po. Wọ́n á pa ìtàn po. A kì í nílò fún yín. A pa nítàn fún yín. Ohun tó ṣẹlẹ̀ sí ọba Gòbírí. In the 12th century. Tí Fúlàní pa gbogbo ọba ilẹ̀ Haúsá. Ẹ̀ṣẹ̀ ti pákó mọ́ bẹ́ẹ̀ tí kú. Ẹlẹ́ ò gbọ́. Ẹlẹ́ ò mọ̀ràn. Gbàjàbí àmìlà òfò bá ipò. ISWAP dé ìdìbò 2023 lulẹ̀ gbì. Èmi ló kọ́ lulẹ̀ gbì. Àtẹnujẹ ti pa baálẹ̀ ìgbéra yín báyìí. Àtẹnujẹ pa yín o. Wọ́n á gbàjọba yìí ní Àbújá. Wọ́n gbà ní Àbújá. Wọ́n á lọ gbé Buhari pamọ́. Tọ́rọ òun ni àbíkẹ́yìn Osman Dan Fodio. Òun là rólé Osman Dan Fodio. Òun dẹ̀ ni President General Fulani citizen throughout Africa. Òun ni bàbá wọn. Òun náà rí gẹ́gẹ́ bí Osman Dan Fodio wọn. Wọ́n á gbé pamọ́. Ń bọ́ bá pa ìtọ́ lábùtà. Ìwọ Professor Ṣíbàjò yìí, ṣáà ní bẹ́ẹ̀ lórí báyìí. ISWAP bẹ́ẹ̀ lórí. Àwọn àṣẹ̀ṣẹ̀ wa lọ gbé Buhari wá. A fi ṣe Grand Kadi Ayatollah General of Nigeria. Òṣìta ipò Òṣìbàjò. Àdúgbò ẹ̀dọ̀ lọ. Ṣùgbọ́n ìmọ̀ràn mi rè sí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá látòrí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ǹdé o gbogbo ẹ̀yin oṣó ẹ̀ǹdé gbogbo ẹ̀yin àjẹ́ ẹ̀ǹdé gbogbo ẹ̀yin ẹlẹ́bọ lóògùn òkà ẹ̀ǹdé gbogbo ẹ̀yin tí ẹ mọ bọ́ ṣe ń yán ọ̀nà ẹ̀dìdé ikúdé po ẹ̀ǹdé ẹ má dá Yorùbá dà bí ọ̀rá bíi bá fi jẹ lọ ọmọ bá ṣe ń pààyàn lẹ́gbẹ̀gbẹ̀rún bó bá fi jẹ lọ ọmọ bá ṣe ń pààyàn lẹ́gbẹ̀gbẹ̀rún ọmọ bá ṣe ń tààyàn sóko ẹrú á ta ìlóko ẹrú online bẹ́ẹ̀ bá jẹ́ kó jẹ lọ gbogbo alágbára ilẹ̀ Yorùbá ń dé ẹ bá jẹ́ ká fi tàwọn olórí burúkú ọmọ Yorùbá olóṣèlú tó kó wa sí ọrùn Buhari ẹ má ká fi tí wọ́n ṣe o ẹ má jẹ́ ká fi ti Délé Mọ̀mọ́dù ṣe bó ṣe mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé Fúlàní ní bàbá Délé Mọ̀mọ́dù bẹ́ẹ̀ tí ẹ gbórúkọ ẹ̀ Mọ̀mọ́dù ọmọ àgọ́ ààrẹ ó múra níjọ́ kan ó gbé brọ́ọ̀chì kan sí gbáàyà orí màálù ló wà ń bẹ̀ mo pè ìyàwó mi mo ní Fúlàní ni bọ̀bọ̀ yìí àwọn olórí burúkú tó darapọ̀ mọ́ wa tó ń fẹ́ Yorùbá Délé Mọ̀mọ́dù Fúlàní ni bàbá ẹ̀ ló ṣe ṣorí burúkú kiri òun rẹ̀ àṣírí tú o kò sí dìbò ní 2023 ogun náà ti bẹ̀rẹ̀ ẹ̀yin aláyé ẹ gbà wá Ààrẹ Ọ̀nà Kakanfò ń dé gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá aburú tí ó ti wá pa gbogbo wa pọ̀ báyìí kẹ́yà dìde o bẹ́ẹ̀ bá dìde àwọn tó ń bọ̀ yìí wá bẹ́ gbogbo ẹ̀ bá Yorùbá bẹ́ yìí lórí tọ́pọ̀ ẹ̀yin náà máa kọ́kọ́ pa ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá tètè yá pé Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ́ ẹ̀ kó gbogbo ọmọ ogun jáde gbogbo owó tó wà lọ́wọ́ yín pátákẹ́ ẹ̀ pé gbogbo àwọn ọlọ́lá kí wọ́n tètè lọ kó ìbọn wọ̀lú torí pé níṣojú yín ni Buhari ṣe é kó ìbọn fún Fúlàní tí kò kó ìbọn fún àwọn Àmọ̀tẹ́kùn tiwa tó bá lè rí wa pa gbọ́sẹ́ bí eṣinṣin ẹ tètè ń dé o ẹ̀yin ọba ni àwọn ISWAP máa kọ́kọ́ wá bẹ́ lórí torí pé káfíìn lọ́pẹ̀ yìí náà
ìjà ẹ̀sìn dẹ̀kọ́ wọ́n fẹ́ wá gba ilẹ̀ ni ilẹ̀ tó kún fún wàrà àti fún oyin òní wọ́n fẹ́ wá gbà kẹ́ tètè dìde ẹ ṣeun tó yẹ ká ṣe wọ́n ti wà lẹ́kùnlé wọ́n ti ń bọ̀ gidi ẹ gbé gbogbo àwọn alálẹ̀ dé ẹ gbé gbogbo àwọn ìṣẹ̀ṣe dìde ẹ gbé gbogbo àwọn alágbára dìde ẹ jí wọn pẹ́pẹ́pẹ́ lójú oorun kọ́nà bẹ̀rẹ̀ sí ti gbọ́mọ wọn lórí kọ́ bẹ̀rẹ̀ sí yìnbọn para wọn bẹ́ẹ̀ bá lo ibi tí agbára yín kù sí gbogbo ẹ̀yin ọba wọ̀nyí ẹ máa dìtọ̀ ọba mi nínú yín kò ní rántí gbé adé orí ẹ̀ tí ó fi sálùgbẹ́ ọba mi nínú yín ṣojú yín náà ṣe máa bá olórí yín sùn wọ́n tó bẹ́ẹ̀ yín àtolórí yín lórí ọba mi nínú yín ìṣọ́ra máa là yín ní fún gbẹrẹgẹdẹ ọba mi nínú yín ìṣọ́ra máa gé orí yín tó máa fi kọ́ igi láàrin ọjà bẹ́ẹ̀ bá tètè ṣe ohun tó yẹ ká ṣe ó bà ní kò ìbàjẹ́ mo wá tẹ́tí gbogbo ẹ̀yin jagunjagun ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin olórí ìkànnì gbogbo ẹ̀yin olórí jagunjagun ẹ má bínú ọ̀rọ̀ yìí máa pa ó ẹ jáde lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ jáde lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí gbébọn lọ́sàn-án ẹ gbébọn lórúkọ̀jọ́ ẹ gbébọn láàbù fìdájí ẹ gbébọn kò sóoru mọ́ fún yín nílẹ̀ Yorùbá kò sí oorun mọ́ ẹgbẹ́ ṣakabula ẹgbẹ́ pumping action ẹni tó bá ní èké ní ká gbé gómìnà tó bá sọ pé kí ló ń fẹ́ ẹgbẹ́ bọ́ ẹ̀yìn bọ́ọ̀lù torí pé nínú gbogbo gómìnà wọ̀nyí tó bá ṣe ní gọ́vnà ọ̀tọ̀ ní Benue ló ti mọ àrà tí Buhari fẹ́ dá tó dẹ̀ ń pariwo pé ọ̀gbẹ́ni ó fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni àwọn gómìnà tó kù ọ̀hún ṣùgbọ́n tó bá yàtọ̀ sí gọ́vnà Akérédolú alẹ́ olórí pípé gómìnà ní Ondo State gómìnà Èkó kò dá sí Sanwó-Olú olè ó dẹ̀ pẹ́ra ìná onígbàgbọ́ nígbà tó kọ́kọ́ gba ipò gómìnà ó lòun ṣe praise worship ó rálẹ̀ ní ṣọ́ọ̀ṣì àṣọ lè ní àṣà pànìyàn ni kò ṣùjá wa tìpínlẹ̀ Ògùn kò ṣùjá wa tìpínlẹ̀ Ọ̀yọ́ kò ṣùjá wa Ṣọlá Mákindé ojúyọbọ àwa ìdílé àwòbá nílé ọmọ yín la bá Ṣọlá Mákindé kò ṣùjá wa nítorí pé wọ́n jẹ́ ń bẹ̀ ó dé nísìnyí Fúlàní ń bọ̀ ISWAP ń bọ̀ láti wá dá ní ẹ̀kún àjíṣe kọ́ńdúkọ́ńdú gbogbo ọmọ jagunjagun lẹ Yorùbá ẹ̀ǹdẹ́ kẹ́ ẹ máa gbé bọ̀rì lọ́sàn-án kẹ́ ẹ máa gbé bọ̀rì láàárọ̀ kẹ́ ẹ máa gbé bọ̀rì lórúkọjọ́ ẹ lọ ra torchlight jọ sílẹ̀ ẹ lọ rọ àdá àgbẹ̀dẹ paná lọ́kùnrin lóbìnrin ọmọ Yorùbá ẹ lọ rọ àdá ẹni tí kò bá tí ì jẹ oògùn ẹ lọ jẹ òkígbẹ́ sára ẹ lọ jẹ ayẹta sára ẹ lọ jẹ òkígò sára ẹ lọ jẹ fọbọ sára kẹ fún gbogbo ọmọ yìí jẹ pàtàkì ẹ̀yin ọ̀tẹ̀ gbòǹgbò ọlọsọmíṣù tẹ ẹ jẹ aláwo lẹ Yorùbá ń dé o kó tó wá pa yín tawotawo kó tó wá pa yín tògùtògù gbogbo ẹ̀yin oṣù àjẹǹde kó tó wá pa yín toṣótoṣó kó tó wá pa yín tìrantìran gbogbo ẹ̀yin pásítọ̀ pátá gbogbo owó ṣọ́ọ̀ṣì tẹ́ ti kó pamọ́ àwọn tó ń bọ̀ yìí ẹ̀yin ni first target wọn ẹ̀yin náà àkọ́kọ́ pa bàbá Adébóyè tètè á gbé owó jáde bọ́ọ̀lù ra ìbọn káfí protect àwọn ọmọ ìjọ ẹ̀ ọ̀rá bí àpá wọn tán Abíára tètè ṣètò ẹ lọ́ra ìbọn ẹ kó fọwọ́ jagunjagun apá yín tán ẹ̀ ń dé o gbogbo yẹn ń dé o ohun tó ń bọ̀ yìí lé ṣùgbọ́n nǹkan kan fi mí lọ́kàn balẹ̀ ní wípé gbogbo ìgbà ní alálẹ̀ sọ wípé a máa ṣẹ́gun ṣùgbọ́n ojú lásán kọ́ o bẹ́ẹ̀ bá jókòó sọ́ọ̀dẹ̀ ìlérí májẹ̀mú kò ní ṣẹ o onígbàgbọ́ sọ pé a máa ṣẹ́gun tẹ́ ẹ bá jókòó kalẹ̀ sọ́ọ̀dẹ̀ tẹ́ ẹ lọ tákò ogun ìlérí májẹ̀mú kò ní ṣẹ o ó ṣe mo bẹ̀ yín ó ṣe mo rọ̀ yín ẹ̀ ń dé onílé ọwọ́ ọ̀tún ẹ̀ ń dé ogúndé onílé ọwọ́ òsì ẹ̀ ń dé ogúndé gbogbo ìtawà àjìdàgbára ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́ọ̀gì lẹ́ ń pè wá ọ̀lẹ lẹ́ ń pè wá olè lẹ́ ń pè wá ọ̀dàlú lẹ́ ń pè wá. èmi dẹ̀ sọ wípé àwọn aráàbí ọ̀ níbi lọ diversional therapy ló ń ṣe fún yín ń ṣe ló ń gbé ojú yín kúrò ní ibi àrà tó fẹ́ dá kò fẹ́ kẹ́ ẹ fúnra ó dà yín sọ́ni pápá kẹ́ ẹ máa gbá bọ́ọ̀lù òfò
èrò ọkọ ẹ̀ ti dé o ó ti múṣẹ́ o gbogbo ibi tó ti gbà pátá ẹ̀fẹ́ ká yọwọ́ kíláàkó ẹ̀ láwo lákòótán mo fẹ́ pe gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yàn ọmọ Yíbò àti gbogbo ẹ̀yàn ọmọ Haúsá àti gbogbo ẹ̀yàn ọmọ Tífí àti gbogbo ẹ̀yàn ọmọ Júkú tẹ́ ẹ wà nínú iṣẹ́ ológun bá a ṣe ń sọ̀rọ̀ yìí ogun arágbá ni ogun ilẹ̀ ni ogun òfurufú ni gbogbo ẹ̀yin ẹ̀yà tó yàtọ̀ sí ti Fúlàní ẹ kọ ohùn fún Buhari ẹ gbébọn kẹjìfẹ́jì ilẹ̀ yìí ó mọ̀ wípé òun kò léèyàn nínú iṣẹ́ ológun ló ṣe lọ pé swap wá àti àwọn àtòun àti Fúlàní àti swap gbogbo ẹ̀yàn ọmọ ológun tó kù ẹ má pa àwọn èèyàn yín o Yíbò má kọjú bọ̀ sí Yíbò o Yorùbá tó wà níṣẹ́ ológun má kọjú bọ̀ sí Yorùbá o àwọn ẹ o ẹ jẹ́ kí gbogbo yín ẹ kọjú bọ̀ sí Fúlàní ẹ kọjú bọ̀ sí Buhari ẹ kọjú bọ̀ sí swap gbẹgbalẹ̀ yín là o Olódùmarè fún wa ṣe o ire o. wáò ẹ̀yin èèyàn mi wáò ẹ bá mi tẹ like love fún bàbá wa yìí ilẹ̀ Oòduà á gbè wọ́n o ọ̀rọ̀ sunùkù ọ̀rọ̀ sunùkù lágbọ́ yìí ni bàbá yìí sọ bí wọ́n ṣe ń sọ bí mo ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí omi dẹ̀ ń bọ́ ní ojú mi ẹ gbọ́ tí wọ́n sọ pé tí wọ́n bá ní ìbànújẹ́ ó dorí àgbà kodò òun ni nǹkan tí bàbá yìí sọ yìí mo kí bàbá mi Michael O Awẹ ẹ ṣé dádì mi ẹ káàbọ̀ ẹ ṣeun gan ni sà mo dúpẹ́ o ẹ pẹ́ fún wa sà dádì Terry ọmọ aládé ẹ káàbọ̀ ẹ ṣé mo dúpẹ́ dádì ẹyẹ tán tó sàn bàbá mi ó tún Onwande Matthew ẹ káàbọ̀ sí orí ètò ṣé ẹ ti gbọ́ àbẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ a máa tún sọ lágbára Ọlọ́run ó ṣeé ṣe kí n tún jáde ní ọ̀la a máa tẹ̀síwájú nísìn bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìkan nínú àwọn arákùnrin kan ṣẹ̀mọ̀ gbogbo wọn wọ́n sọ pé ẹ̀yin Yorùbá nation ẹ̀yin Yorùbá nation ṣé ọmọ gidi èèyàn gidi kan tí wọ́n bá bí rere tó jẹ́ èèyàn rere tó ní àròjinlẹ̀ a máa sọ pé ẹ̀yin Yorùbá nation ṣọ́rọ̀ mi yé yín ṣé a máa sọ pé ẹ̀yin Yorùbá nation kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ni wá láwọn tí wọ́n sọ pé ẹ̀yin Yorùbá nation ṣá Fúlàní ni wọ́n a jẹ́ pé ìran Fúlàní ni wọ́n ẹ wò ìkan nínú wọn rèé ẹni tí wọ́n tún ti jí gbére ẹ wò Vice Chancellor UI ṣe rí pé ó ti ń lẹ́tí kẹ́bọ̀ ó ti ń dojú ẹ̀ mọ́mì mi Adélékè Abigail ẹ káàbọ̀ mà ó ti ń dí ojú ẹ̀ báyìí ẹ káàbọ̀ dáadé Adéláyè Omídìran ẹ ṣé mo dúpẹ́ ó ti ń dojú ẹ̀ tí tá bá ní láti máa jáde lójoojúmọ́ a máa sọ nípẹ̀ ó ti ń dojú ẹ̀ bàbá wa ti sọ ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá kò sórun mọ́ báyìí àyà bẹ́lẹ̀ ó bẹ́ aré àyà ti bẹ́ sílẹ̀ iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí iṣẹ́ ti bẹ̀rẹ̀ ẹ má gbọ́ ti àwọn olóṣèlú yìí mọ́ kò sí ìbò tí ìbò bá wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nǹkan tó fi mú orílẹ̀-èdè ìjọba Amẹ́ríkà láti máa lọ kó àwọn ọmọ wọn tó wà ní ìlú Àbújá àwọn òṣìṣẹ́ wọn pé kí wọ́n máa padà bọ̀ wá sílé ṣe rí pé ó lágbára ẹni tẹ́ bá rántí nígbà tí Afghanistan ṣe mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ gẹ́lẹ́ náà nìyẹn so ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀wọ́ ti torí Ọlọ́run kò sí orun fún wa ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí ẹ jẹ́ ká fi hàn wọ́n ẹ jẹ́ ká fi sọ fún wọn pé ilẹ̀ wa tí ṣe ilẹ̀ Yorùbá tí Ọlọ́run jogún ẹ̀ fún wa tó jogún ẹ̀ fún àwọn baba ńlá wa ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin kò sí ìran náà kò sí àwọn ọ̀ràn kíran àwọn ọmọ àlè àwọn tí ò níran àwọn ọ̀ràn gàmbàrí àwọn Fúlàní kan tó máa sọ pé àwọn fẹ́ gbalẹ̀ wa káwa wá dákẹ́ ká máa wò wọ́n kò ṣeé ṣe ẹ má jẹ́ ká sùn ẹ má jẹ́ ká ìwé mímọ́ ó ní Christian ẹ má ti wá sinmi láàrin ọ̀tálẹ̀ ẹ má jẹ́ ká sinmi ẹ má jẹ́ ká dákẹ́ ẹ má jẹ́ ká sọ pé òkè wọ́n gbéròyìn kan wá irọ́ ni ẹ jẹ́ gbogbogbà nígbàkúgbà tí wọ́n bá dé torí pé a ò mọ ìgbà àti àsìkò tí àwọn olórí burúkú yìí àwọn ọ̀ràn Fúlàní àwọn ọ̀ràn kíran tí wọ́n ó dé ṣùgbọ́n a lè bá wọn wí wọ́n ní téèyàn bá ti ta ara lé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra ní ọ̀wọ́n mọ́ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ó ṣẹ̀ṣẹlẹ̀ yes bẹ́ẹ̀ ni sà
ó ṣẹ̀ ṣẹlẹ̀ màá forward ẹ̀ sí yín wọ́n ń béèrè fún 50 million naira then wọ́n tún gbé àwọn ẹlòmíì náà ní ojú ọ̀nà ní àná ṣó ti tán nísìnyí èyí tẹ̀ ń sọ pé àwọn Yorùbá nation wọ́n fẹ́ da ìlú rú àwọn ni wọ́n fẹ́ da ìlú rú ṣó ti tán àbẹ́ ti ta ló wá ń parọ́ fún ta ní báyìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ tẹ́ ẹ múra yín ní ọ̀tá tí kì í ṣe bàbá yan ṣe ti wá rójú yín báyìí àbẹ́ ti rí ṣó ti tán àbí how market ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe gbọ́ bí mo dẹ̀ ṣe kà nínú ìtàn rí pé ogun ò kó ìran Yorùbá rí mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mo ní ìgbàgbọ́ nínú àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó àwọn tí wọ́n ìṣẹ̀dálẹ̀ Yorùbá ó jẹ́ kí n mọ̀ ó dá mi lójú pé ogun kò ní kó wa lọ àwọn Fúlàní yan láṣẹ Èdùmàrè wọ́n máa parẹ́ tìrantìran ni wọ́n máa parẹ́ máyé lójú ìwé mímọ́ ní ó ní ogun tí ẹ̀yin rí lénìí ó ní kí ni ó ní ẹ kì yóò rí wọn mọ́ ta ni ogun àwọn wo ni ogun Yorùbá àwọn ọ̀ràn Fúlàní àwọn ni ogun wa àwọn la ò dẹ̀ ní rí mọ́ láṣẹ Èdùmàrè torí pé ẹ̀mí ọ̀run àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo àwọn òrìṣà tó tẹ ilẹ̀ Yorùbá dó wọ́n máa bá a ṣe kí ni wọ́n máa bá a palẹ̀ wọn mọ́. so lẹ́ẹ̀kan sí ẹ̀yin ènìyàn mi ó ṣeé ṣe kí n ṣe program ní ọ̀la ní orí YouTube àtorí mo ní new Facebook tó ń jẹ́ ìyálájé ilẹ̀ òmìnira ó ṣeé ṣe kí n bẹ̀rẹ̀ sí ní ṣe program níbẹ̀ ní orí YouTube ẹ jọ̀wọ́ ẹ bá mi lọ sí orí YouTube mi ẹ bá mi lọ fún ìyálájé ilẹ̀ òmìnira ẹ bá mi lọ síbẹ̀ ẹ bá mi subscribe kẹ bá mi like kẹ bá mi love ẹ bá mi lọ sí Facebook mi kejì ìyálájé ilẹ̀ òmìnira torí ó ń ṣiṣẹ́ papọ̀ ó máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú YouTube yan ni so ẹ jọ̀wọ́ ẹ bá mi lọ sí ibẹ̀ ó ṣeé ṣe kí n ṣe program ní ibẹ̀ ní ọ̀la so lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ẹ̀yin bàbá mi gbogbo ẹ̀yin màmá mi gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ lọ síwájú mi ẹ̀yin alábàárò mi ojú òní ti yín o àdúrà òní ṣe ti yín tì o tẹ́ bá ti ń pe Ọlọ́run báyìí kẹ́ tó pé ó máa dá yín lóhùn nígbà ọ̀nà ni láṣẹ Èdùmàrè ojú òní tì yín ojú òní ti ẹ̀yin àti èmi ilẹ̀ Yorùbá tá à ń wò yìí tá a ti dé ibẹ̀ tán nígbà tá a bá débẹ̀ tán a ò ní fi ẹ̀yin àti èmi a ò ní fẹ́nikẹ́ni nínú wa ṣe àwátì ẹ gbọ́kànlé níyàn excuse me ẹ má bínú ẹ jẹ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹ má gbẹ́kẹ̀lé níyàn nítorí pé ènìyàn àbìdí yànyàn Ọlọ́run nìkan ni kò lè dání Ọlọ́run nìkan lọ́ba tó gbójúlé ọ̀rọ̀ pọ̀ nínú a sì tún máa tẹ̀síwájú lágbára Ọlọ́run a máa tẹ̀síwájú mi ò ní sọ àsìkò a máa tẹ̀síwájú mo máa jáde lọ́la Ọlọ́run kó jẹ́ ká tayọ ọ̀la bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ bá mi pín ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ bá mi like love gbogbo ọwọ́ tẹ́ fi ń pín ọwọ́ tẹ́ fi ń tẹ comment tẹ́ fi ń type comment ọwọ́ tẹ́ fi ń type tẹ like love ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí o ẹ ní fi ọwọ́ náà gba ìwé ọ̀fọ̀ ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tẹ̀yin àtèmi láṣẹ Èdùmàrè mo wá ṣe ládùúrà lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn olórí wa mo máa bẹ̀rẹ̀ látorí bàbá wa Bánjí Akíntóyè pé ẹ̀mí wọn á gùn mo ṣe ládùúrà pé fún bàbá wa Chief Imam Yorùbá Nation pé wọn á pẹ́ fún wa wọn ò ní ṣe lásán mo ṣe ládùúrà fún bàbá wo olóyè Sunday ọmọ Adéyẹmọ pé nígbà tí a bá dé ilẹ̀ òmìnira yìí àní fi wọ́n ṣe àwátì wọn ò ní mọ sàárì ọmọ lágbára Ọlọ́run wọn ò ní mọ̀ kúrò láyé màmá wa Modúpẹ́ Onítìrí ẹ̀mí wọn á gùn o àní fi wọ́n ṣe àwátì lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ o ẹ̀yin ènìyàn mi ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin ọmọ ìyá mi Michaela God bless you àjọṣe wo ní bàjẹ́ o gbogbo ẹ̀yin tèmi ẹ ṣé gidigidi gan ni mi ò ní jọra mi lójú o àkíbàmọ̀ tẹ bá rí nǹkan kan tí mo ṣe torí pé kí ni ẹlẹ́ran ara bíi tẹ̀yin àtèmi ni tí ẹlẹ́ran ara ni mí mi ò perfect mi ò kí ń ṣe Ọlọ́run tí n bá ṣẹ̀yìn tí n bá ṣe nǹkan kan tẹ́ ẹ fẹ́ tàbí tẹ́ fẹ́ kí n ṣe ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n mọ̀ èmi náà dẹ̀ ṣe kí ni màá ṣe àtúnṣe lórí ẹ̀ ẹ ṣé gan mo dúpẹ́ o ilẹ̀ Yorùbá no ilẹ̀ Oòduà gbè wá o kò ní gbé àwọn ọ̀dàlẹ̀ ẹnu wa àwọn ọ̀dàlẹ̀ nìkan ni kò ní gbé a ò ní rí jù báyìí lọ ní ọjọ́ tí ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà kan náà o ire o ẹ ṣé.